aṣọ wèrè yìí aṣọ yìí ò dáa ọmọlúwàbí ò gbọ́dọ̀ máa wọ̀ aṣọ àwọn tó ẹranko ló wọ̀ èèyàn burúkú aṣọ burúkú ojú gbà mí ti fún mi o orí ti bẹ̀rẹ̀ èèyàn fà wèrè ẹni tó àṣírí máa ti tú ṣe àwọn tó máa kọ́ kéèkì wa ò kétra àáfà àwọn ọkùnrin náà ń kọ́ṣẹ́ kétra o tí ó ti yé yín kò kọ́ ẹ pé kẹ́ máa fa tẹ̀síbò lórí burúkú kiri àwọn ọkùnrin wọ́n ti ń kọ́ kétra ń sìn wọ́n ń sin oúnjẹ kódà iṣẹ́ ọlọ́dẹ wà iṣẹ́ ọlọ́dẹ ibi tẹ́ ti ń fa tẹ̀síbò lórí burúkú kiri lóru ibi tẹ́ bá lọ síbi iṣẹ́ ọlọ́dẹ ẹ máa rówó gbà wálé o tẹ̀síbò ṣe nǹkan pàdúrò ń gbà o irọ́ lásán ni o irọ́ lásán làdúrà o iṣẹ́ ọlọ́dẹ ti wà o iṣẹ́ cleaner náà dẹ̀ ó ti yọjú ó ti yé yín gbogbo àwọn tó ń ṣe cleaner ń gbà yẹn gbogbo wọn ti náwó lọ́wọ́ wọn ti lọ sábúrọ́dì so ẹ̀yin níṣẹ́ ọpọ́n ti sún kàn yín o ẹ gbọ́dọ̀ sá gbogbo owó tẹ́ ti gbà yẹn náà àdúrò ń gbà iṣẹ́ cleaner ó yọ owó gidi ju kẹ́ ẹ máa fa tẹ̀síbà kẹ́ ẹ máa wálé òkú olókùú tó ti kú ẹ̀yin lẹ́ẹ̀ máa mọ bẹ́ẹ̀ máa yẹ́yìn ẹ̀ padà bẹ́ẹ̀ dẹ̀ ni máa níwọ̀n gbọ́dọ̀ ṣe sàrà gbogbo àwọn òkú olókùú ọmọ ọlọ́mọ irú àǹtí tó bíbẹ̀ ta lọ́jọ́ òní congratulation àǹtí o bọ̀ àwọn orúkọ mùsùlùmí tó ń sọ àwọn ọmọ yín ẹ yá lọ yẹ̀ ẹ́ wò kẹ́ tó máa fi pè wọ́n o ẹ gbọ́dọ̀ jẹ̀yà tó yẹn kọ́lọ́run tó ṣàánú yín kí àáfàá tó wá sọ ọmọ yín lórúkọ wèrè o ẹ lọ yẹ̀ àwọn orúkọ yẹn wò dáadáa o tọ́wọ́dẹ̀ jẹ́ yín náà lẹ kọ́ fún wọn ẹ padà lọ tún wò tẹ́ bá lórúkọ míì tẹ̀sán wọn kẹ́ máa fi pè wọ́n kọ́ máa wá sọ ọmọ yín ní Mufutau kọ́kọ́rọ́ o Fatima Agi Àlùwàlà Ájára òkúta kò ní make sense o kẹjẹyà tó yẹn kí ẹ tún wá tọ́lọ́wọ́ wá ṣàánú yín pẹ̀lú mẹ́ta tọ́ntọ́n kẹ tún wá pa àwọn aláàfáà síbẹ̀ wọ́n wá ganu òṣì àwọn náà kó sí funfun a máa ń orúkọ ọmọ ha gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ sọmọ náà máa ń ṣẹlẹ̀ sọmọ ẹ lọ yà àwọn orúkọ ọmọ yín wò dáadáa o kẹ ẹ tó máa fi pè wọ́n. ẹ̀yin ọba lọmọ ọyá ẹ̀yin búra sí orúkọ yín olówó ẹ̀kọ́ bá apakàn bí o. ó hà o orúkọ yẹn hà ọyá búra sí. mo ti lọ yá mo ti sọ fẹ́mẹ̀s bàbá lẹ́ẹ̀kan dẹ́ni gbogbo ẹ̀yin tẹ́fẹ́ lọ change orúkọ yín nínú NIN very simple ó easy almost $11 péré ni wọ́n ń yọ ẹ lè ṣe fúnra yín lórí mobile phone yín kò stress ṣó ti yẹn tẹ́ bá ti ní email tẹ́ bá ní email ẹ lè create email fúnra yín ẹ máa wọnú ẹ máa lọ sórí browser yẹn dẹ̀ máa type NIN ẹ máa wọlé síbẹ̀ ẹ ti máa ní affidavit yín dá ẹni ìlú tẹ́ bá wà affidavit yẹn lè ṣe tó bá dẹ̀ jẹ́ láti Nàìjíríà náà ti lè bá yín ṣe consent sí yín ẹ fi gbogbo nǹkan tó bá need ẹ dẹ̀ sanwó yín after 3 days wọ́n máa fún yín padà mo ti kúrò láìṣá o mo ti change orúkọ mi o NIN ti dúró cha so mi ò ṣàìṣà mọ́ bó ti jẹ́ pé wọ́n sì máa fi ń pè mí bọ̀ mi ò ń ṣe yẹn mọ́ mi orúkọ gbàtà wọn náà ìṣà wọn lẹni tó ń rí ọkàn bo kí ni mí ni mò ń rọ ọkàn ṣọba lọmọ ò pọ̀ létí ni ṣé kò pọ̀ létí gbogbo family mi lọ bá so mi ò ń ṣàìṣà mọ́ NIN very simple wọn ò disturb yín gbogbo yín tẹ́ bá sọ pé orúkọ NIN ò lè ṣe kò ṣe túnṣe irọ́ ni o wọn ò disturb 3 days wọ́n dẹ̀ máa send ẹ padà sórí email yín ẹjọ́ ẹ lọ ṣe orúkọ téèyàn bá mọ̀ lèèyàn máa ń pè lèèyàn máa ń gbọ́ tó bá jẹ́ àwọn tó sọ ọmọ wọn ní Mufutau kọ́kọ́rọ́ wọ́n bá ti mọ̀ pé kọ́kọ́rọ́ náà máa sọ ni ṣe mọ̀ pé wọn ò ní gbà lọ́jọ́ kó mọ̀ tó bá sọ pé látẹ̀ní ìlọ o màmá ọmọ yín máa jẹ́ kọ́kọ́rọ́ ṣe mọ̀ pé wọ́n á ní rárá èpè gan-an máa gbé ẹnìyẹn ṣẹ́ so ẹ̀yin ìyá ńlé ẹ̀yin bàbá ńlé ẹ lọ change orúkọ àwọn ọmọ yín o ó easy kò lè rárá affidavit náà máa bèrè lọ́wọ́ yín lórí NIN ní pé fẹ́ change orúkọ yín ẹ̀yin tẹ̀dẹ̀ wá Nàìjà ẹ mú kíní tán fún yín yẹn ẹ mú lọ wọ́n máa fún yín lọ́ríjìnà because original lọ send sí mi wọ́n send back and front ẹ jọ ẹ lọ ṣe orúkọ ọmọ nìjánu ọmọ wọn lè máa pè yín ní kọ́kọ́rọ́ Mufutau ọ̀bẹ ṣú bàtà Fatima Agi Àlùwàlà àgé náà ń pè kò bá tẹ́ jẹ́ ń pé àgé tá à ń gbé lọ sí tọ́ílẹ̀tì àgé náà ń pè ṣó ti yé yín ẹ ní sọmọ nù èyàn ò lè jẹ̀yà 3 mo tún padà sọ́dọ̀ ìyá ọlọ́mọ 3 ẹ lè jẹ̀yà bẹ́ẹ̀ yẹn kọ́lọ́run tó gbàdúrà yín kẹ wá gbé ọmọ yẹn kẹ gbélé àfà lọ́wọ́ pé kó lọ fún yín lórúkọ mùsùlùmí o ẹ mọ orúkọ tẹ fún àwọn ọmọ yín o ẹ jèrè àwọn ọmọ yín o wọn ò ní ṣọkú mọ́ yín lójú o wọn ò ní pẹ̀lú ní ìṣe yín o. mo fẹ́ sọ pa in ti Islam tí mo rò pé ó fi borí gbogbo nǹkan yòókù tó sì pé gbogbo nǹkan yòókù níjà tẹ́ bá gbà mí láàyè 2 minutes kí n sọ. a máa fún yín tàyìn bọ́tẹ̀ sọ kò yé mi o ẹ fẹ́ bá wa sọ kí ni ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. Islam ó fi wà lókè gbogbo nǹkan yòókù tó claim wípé òun fi borí gbogbo nǹkan yòókù lẹ́sìn fi gbà pé ó ti àtọ̀dọ̀ Ọlọ́run bá wá tí nǹkan mi bá lè provide pé òun lè ṣe nǹkan yẹn
pé ká gbàgbọ́. ok nǹkan tẹ́ ń sọ fún wa ni pé ẹ fẹ́ proof fún wa pé ẹ̀sìn Islam ó ti àti ọ̀dọ̀ ẹni tó dá ayé àtọ̀run ó ti ọ̀dọ̀ ẹ̀ wá. ms bẹ́ẹ̀ ó sọ nǹkan kan tó ní ẹlòmíì ò lè ṣe àyàfo ẹ jẹ́ kó wúwa rẹ̀ ó yẹ ẹ jẹ́ kó ẹ sọ̀rọ̀. jẹ́ kí n how many minutes lẹ́yìn ṣé 5 minutes wà ok. yóò dà bẹ́ẹ̀ tẹ́ bá fún mi 5 minutes. all right ẹ jẹ́ kí n fún yín 5 minutes your time starts now. ẹ ṣé. So Islam nínú Al-Qur'an ó pe gbogbo àwọn èèyàn ó pè wọ́n ní kí wọ́n ipe ká ní pé ọ̀rọ̀ kan ó bá lè jẹ́ pé ó lè wá tó jẹ́ pé kìkì ń ṣe ọ̀dọ̀ òun ni a mọ̀ rí nínú ọ̀rọ̀ yẹn tọ́rọ̀ òun mọ̀ fi orí gbára wọn. Tẹ́nìkan bá ń sọ pé òun náà jẹ́ ẹni tó dá gbogbo wa kóun náà mú ọ̀rọ̀ kan wá tó jẹ́ pé gbogbo generations of tẹ́fìmọ́ mọ́ tó jù tó lágbára jù we have generations tó jẹ́ pé wọ́n máa fi lo power invisible power bí irú tàwọn Saudi wọ́n ní magical power. So Islam ó borí era yẹn tán ṣe magical things. Islam bò. There's this another era of literature. Kíyàn gbé ọ̀rọ̀ kalẹ̀. Ìgbà táwọn ní literature náà dé tán fi ọ̀rọ̀ ló jẹ́ pé literature náà fi ń figagbága. Àgbékalẹ̀ Quran náà wọ́n tún padà rí pé ó tún jinú ju gbogbo àwọn yòókù lọ. Lẹ́yìn náà generation science dé science ti ẹ̀ bá Bible jẹ́ lẹ́nu pọ̀ bí kí Bible sọ pé ayé ná igun mẹ́rin kí science wá lọ sí space kó wá lọ snap ẹ̀ wá pé ayé rógódó ló mọ̀ rí. So science máa ń fọ́ ẹnu Bible pọ̀ ṣùgbọ́n science tún dé kò tún rí ọ̀rọ̀ kan kó padà sẹ́nu Quran. So generation mẹ́tẹ̀ẹ̀ta yìí Quran tún borí wọn. Quran wọn á pè wá níjà ipe ká bá sọ pé àtàwa náà ti tọ̀dọ̀ Ọlọ́run ni ká mú kankan wá tó jẹ́ pé kí ni o àwọn generation mẹ́tẹ̀ẹ̀ta wọn ò ní padà mọ́ ṣe kí ni wọn ò ní padà kó ọ̀rọ̀ sí wa lẹ́nu bóyá science ni o bóyá literature wa ni o bóyá magical power wa ni a máa ń fẹnu kéré ìwé pé ìwé làwọn ń lò ìwé wa padà ṣẹṣẹ kílèmù làwà àwọn nǹkan mú àwọn ní kò jù báyìí lọ ṣáà wà lè kọ̀wé àwa tá a sọ pé tiwa ló tọ́ ẹ̀ ṣáà lè kọ̀wé tí wọn ò ní kó sí ọ̀rọ̀ padà sí lẹ́nu. Prophetic ni ohun yín gbọ̀n ó dàbí ẹni pé ń sunkún ṣe wà ókè. ẹ jọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ ṣáà gbọ́ point tí mo sọ. ẹ sọ̀rọ̀ tó pọ̀ but kò sí point kankan bẹ́ẹ̀. Yeah, ń bọ̀ ẹ jẹ́ kí wọ́n lo 5 minutes wọn délẹ̀ so ẹ ti sọ̀rọ̀ mẹ́ta nísìn so ó yà ń gbọ́ yín. àwa ta ní tiwa ni ó tọ́ yìí ṣáà lè kọ̀wé tí sáyẹ́ǹsì ò ní kó ọ̀rọ̀ padà sí bí bóyá ẹnì sáyẹ́ǹsì kó padà sí ẹnu Quran tó bá lè mú bọ́tà àwa ní pé sáyẹ́ǹsì ò kọ́rọ̀ padà sí Quran lẹ́nu ó sì kó padà sí Bible lẹ́nu ẹ̀yin náà wá lẹ́yìn náà right ẹ̀yin náà wá kọ ìwé bóyá sáyẹ́ǹsì ò ní kọ́rọ̀ padà sí yín lẹ́nu. ẹ ní pọ́ǹtì mọ́ so dáàmì mínítì yẹn ti tán. àkọ́kọ́ ẹ má bínú o àkọ́kọ́ kí ni májíìkì tẹ̀lé púrúfù fún wa wípé àwọn Lárúbáwá ní májíìkì tó ju ti gbogbo ayé lọ so àkọ́kọ́ nìyẹn so ẹ kọ́ láwọn Lárúbáwá ní májíìkì tó ju gbogbo ayé lọ so àwa ní di evidence yín pé Lárúbáwá ní májíìkì tó ju gbogbo ayé lọ òkè ọ̀ya alukurani àbí ọ̀yẹ mú wánú alukurani yẹn no ọ̀tọ̀ ni alukurani ò sọ̀rọ̀ májíìkì o kódà alukurani sọ̀rọ̀ wípé ẹ farabalẹ̀ alukurani lánàá gbogbo ẹni tó bá ti ń ṣe májíìkì yẹn la mọ̀ sí ṣíìrù ẹ farabalẹ̀ májíìkì yẹn la mọ̀ sí tán pè ní ṣíìrù alukurani dẹ̀ sọ ó dẹ̀ lánàá gbogbo ẹni tó bá ti ń ṣe ṣíìrù gan so náà ní tí Lárúbáwá fi wá ní ṣíìrù tá a mọ̀ sí májíìkì ju gbogbo ayé lọ akànnídìí evidence ẹ̀ ká tó máa bọ̀rọ̀ lọ kó tó di kí máa sọ̀rọ̀ lórí rẹ̀ so ní tí Lárúbáwá fi ní májíìkì tó ju gbogbo ayé lọ. kí n ṣàlàyé ọ̀rọ̀ mi dáadáa torí ẹ ti
fẹ́ gbọ́ nǹkan míì nínú ọ̀rọ̀ mi. rárá ẹ ní ìdíje ṣàlàyé nǹkan kan mọ́ ẹ sọ wípé lárúbáwá ní magic tó ju gbogbo ayé lọ. Islam ó borí magic. Mi sọ pé Islam ò ṣe magic. no. Islam ó borí gbogbo magic. Islam mi sọ lárúbáwá ọ̀rọ̀ Islam lè mi sọ. ẹ farabalẹ̀. Tẹ́lá kò dó dáadáa tẹ́lẹ̀. ẹ̀yin ẹ dáàbò lárúbáwá bàbá yẹn farabalẹ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀. Magic. Islam ò ṣe magic. ẹ farabalẹ̀ bàbá yìí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀. ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ ronú ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ mi lè kó tó di pé sọ kó jáde. tí mo ní ìdá àti clarify ẹ̀ sí. no kó tó di pé ẹ̀yin fẹ́ sọ̀rọ̀ jáde ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbé sínú làákà ìpè tí mo fẹ́ sọ yìí só bàtà tí mo fẹ́ sọ lọ mú kó tó di kẹwàá sọ jáde. number first ni pé ẹ kọ́ sọ pé lárúbáwá bẹ́ẹ̀ ṣe sọ jáde nìyẹn pé lárúbáwá ní májíìkì tó ju ti gbogbo ayé lọ, that is number first. ẹ wá tún sọ lẹ́lẹ́kejì wípé Islam ní gbogbo nǹkan. ẹ farabalẹ̀ ṣé tí ń gbọ́ mi báyìí tí kò break mọ́. ẹ tún sọ. máa mute nẹ́tíwọ́ọ̀kì tí yóò dá lóṣù nẹ́tíwọ́ọ̀kì yín dàbí ẹni pé ẹ̀ ń sunkún ni nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀. so ti clear báyìí àbí ṣé tí ń gbọ́ mi báyìí ṣé tí ń gbọ́ báyìí. ẹ máa bọ́rọ̀ bọ̀. so ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ ẹ sọ wípé Islam ní àwọn nǹkan tó já sí wípé àwọn ìlú mi ò ní as in tẹ́sìn mi ò ní tó fi já sí wípé ó fi kọ́ńkà gbogbo ayé. ẹlẹ́ẹ̀kẹta ẹni sáyẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àlọ́. ẹ kí wọ́n sọ̀rọ̀ ó yá mọ̀ ń gbọ́ yín Òsátọ́lá. ẹ ṣeun ẹ má bínú Báràkà nẹ́tíwọ̀kì yín ò dá lálákọ̀ọ́kọ́ ẹ jọ ìbéèrè èèyàn kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ni ṣé láàrin ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Lárúbáwá èwo ló dáa jù èwo ló ní nǹkan èwo ló ní nǹkan tó ṣe é gbọ́kànlé jù ní ilẹ̀ Yorùbá àti láàrin ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Lárúbáwá. question èèyàn kan ni mo fẹ́ kẹ́ fún mi o answer ni mo fẹ́ kẹ́ fún mi èèyàn kan dẹ̀ ni bóyá ilẹ̀ Yorùbá ni o àbí Lárúbáwá. ṣáà ti dáhùn. wọn dáhùn Báràkà dáhùn ṣé ilẹ̀ Yorùbá question yẹn ó gbé wa kúrò ní orí. rárá nǹkan tó ń sọ yẹn náà ni mo ṣe ń béèrè yẹn mo dẹ̀ ní ìṣẹ́jú kan ni mo nílò ẹjọ́ nítorí. kan dá ó yá Báràkà ẹ̀kan sọ̀rọ̀ sí ilẹ̀ Lárúbáwá àbí ilẹ̀ Yorùbá. mo ìbéèrè ni mo béèrè mọ́ àwọn ṣé ilẹ̀ Yorùbá ni àbílẹ̀ Lárúbáwá ó tán. èwo ló ní nǹkan tó ń ṣe mú yangàn jù ṣé ilẹ̀ Yorùbá àbílẹ̀ Lárúbáwá. ilẹ̀. bóyá kí n máa ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan. Lárúbáwá ilẹ̀ Lárúbáwá dájú ilẹ̀ Yorùbá lọ ó tán ju ẹjọ́ ilẹ̀ Lárúbáwá lọ. ilẹ̀ Lárúbáwá dájú ilẹ̀ Yorùbá lọ àbí. gbogbo ilẹ̀ tọ́lọ́run ni kò sí ilẹ̀ kan tó dáa jù kan lọ. kò sí èmi tó dáa jura wọn lọ. gbogbo ilẹ̀ tọ́lọ́run ni. kò sí. gbogbo ilẹ̀ tọ́lọ́run ni kò sí èmi tó dáa jura wọn lọ. all right kò sí issue ẹni yìí sọ kinní kan so kí n máa bá wọn ṣe kankan ó sọ wípé kẹ́ẹ̀kan ó ní tẹ́ fẹ́ gbọ́ lẹ́nu mi answer ti mi nìyẹn. mo ti dá àti move on now Báràkà ṣe bẹ́ẹ̀ ń gbọ́ mi Báràkà ṣe ń gbọ́ mi. ó ń gbọ́ yín. alright àtàwọn èèyàn tó ń gbọ́ wa ẹni ẹnìkan fẹ́ debunk pé wọ́n máa debunk bàbá wọ́n máa debunk ẹ̀ sẹ́ẹ̀ sọ ni pé Quran withstand the science Quran withstand the presentation. wọ́n máa debunk ẹ̀ bàbá yẹn farabalẹ̀. okay. alright so tó dáwọn èèyàn tó ń gbọ́ wa ẹ sọ wípé Quran ń pé Islam ó pé ọ̀rọ̀ confam ni pé Quran náà ọ̀dọ̀ èèyàn kan tí ò ń ṣe ọba tó dáyé tó lọ́run ni pé a máa rí àwọn ọ̀rọ̀ ńbẹ̀ tó máa forí gbára wọn tó máa takora wọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. alright ṣe ẹ ká lọ sí Quran chapter 2 verse 256 máa gbé jáde ń sìn ká gbọ́ nǹkan tó sọ. so mo ti gbé jáde Quran chapter 2 verse 256 ọba ṣọlá ṣe lè bá wa kà. níbẹ̀ ni. ó yá. wọ́n ní la ikraha fi din kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn qad tabayyana rusda minal ghayyi torí pé a ti ṣàlàyé tí ó ń jẹ́ ojú ọ̀nà kúrò lójú ọ̀nà àánú a ti ṣàlàyé tó wọ́n mọ̀ pé ojú ọ̀nà lélẹ̀ àánú lélẹ̀
fàmọ́ yẹ fúru bí tọ́gùtì ẹni tí ó bá kọ ń tà mọ̀ sí tọ́gùtì ìyún àwọn òòṣà kan eré kan nìyẹn wàlúmínú bí láì tó wá nígbàgbọ́ sí Allah fakọ́dísítà mùsà kàbílì rí wàtí wùsùkọ́ láìn fi sọ́ọ̀mọ̀lá wallahu sami'ul alim ìyẹn ni wípé fakọ́dísítà mùsà kàbílì rí wàtí wùsùkọ́ ó ti wà ní àárín méjì kápẹ́ ní ó ti wà ó istamsaka ó dúró tọ́ láìn fi sọ́ọ̀mọ̀lá kò sí yíyẹ̀ fún kò sí káyẹ̀ ká gbò wallahu sami'ul alim Allah ni ẹni tó gbọ́ tó sì rí. Alright, Mr. Baraka, Allah sọ nínú àyà yìí wípé kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn, kò sí tipátipá nínú ẹ̀sìn, ẹ má mú àwọn èèyàn tipátipá. Ṣé ẹ rí bẹ́ẹ̀ àbẹ́ ẹ rí sà? bẹ́ẹ̀ni Bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kò ṣe Allah right nǹkan tó sọ yìí. bẹ́ẹ̀ni Alright, ẹ ṣe ẹ kì í gbáyà. ẹ máa wo tẹ̀fsìrì ẹ̀ kẹ́ tó lọ bòmí. farabalẹ̀ no Kò ní ìdẹ àyà tẹ̀fsìrì ìwà náà. sí before now tẹ̀fsìrì wo náà wò kò sí tipátipá nínú ẹ̀sìn, ẹ má mú àwọn èèyàn tipátipá tẹ̀fsìrì wo la tún wò ń bẹ̀. Okay, to know whether they are talking about ẹ má waste time wa Muslim bàbá yìí. or calling people to Islam. Bàbá yìí ẹ má waste time wa, ẹ bá wa ka eléyìí Ọbáṣọlá. qatilu alladhina la yu'minuna billahi lọ bájà àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ojú ọ̀nà Allah wa bil yawmil akhir àti ọjọ́ kan yìí wala yuharrimuna ma haramallah níta Allah ṣe léwọ̀ pé ẹ gbọ́dọ̀ débi kíní ẹ gbọ́dọ̀ lọ ọ̀dọ̀ Tọ́lútù ẹ gbọ́dọ̀ lọ ọ̀dọ̀ kíní kan wa rasulahu yàtọ̀ fún Allah nìkan kọ́ tá nábì náà bá tún sọ fún yín pé ẹ gbọ́dọ̀ ṣe kíní ẹ gbọ́dọ̀ ṣe wàlá yòdì nínà dínà làákọ̀ ìyẹn àwọn tá a ní kíkẹ́ bájà yẹn àwọn yẹn wọ́n sí ẹ̀sìn Allah yẹn ni kí wọ́n súnmọ́ ẹ̀sìn òdodo mínà lẹ́sìn náà ó tòlù kìtàbà kò bá jẹ́nu àwọn tá a ti fún ní tíra kọ́dà kó jẹ́ kírísítẹ́nì ni o kọ́dẹ́ júù ni o kọ́ jẹ́ àwọn tán ti ní tíra tán ti ní ìwé tí wọ́n bá ti yàtọ̀ tí wọ́n bá ti tẹ̀lé àṣẹ tí Allah pa tàbí níta nàbì bá sọ gbogbo wọn yẹn pátá ọ̀tá Allah ni wọ́n kọ́ dẹ̀ mọ́ bá wọn jà àtàyù tí jísíyà títí tó ó bá wọn jà débi pé wàá tún mọ gba owó ọ̀yà lọ́wọ́ wọn wàá mọ kidnap wọn wà wọn gbọ́dọ̀ mọ san ransom fún ọ kó tó di kó ọmọ fi wọn lẹ̀ wà ń sọ gírun sọ wọn dẹni yẹpẹrẹ sọ wọn daláì sọ wọn dẹni tí wọn ní jẹ kankan. Alright, So, bó ṣe rí nìyẹn. tí kidnap náà wà mo ṣe mú ẹyẹ wá mo ṣe dá yín lóhùn ní náà. So alákọ̀ọ́kọ́ sọ wípé kò sí tipátipá nú ẹ̀sìn torí pé òdodo ti fojú hàn kedere sí irọ́. Ẹlẹ́ẹ̀kejì sọ pé ẹ lọ máa bá gbogbo àwọn tí ò bá ti gbàgbọ́ nínú Allah ẹ tún lọ máa bá wọn jà. Mr. Baraka, ó takora wọn àbí kò takora wọn? Kò takora wọn. Alright, Ẹ bá yẹ tẹ̀fsìrì wọn wò. ẹ dúró báyẹn kò sí wàhálà. Ẹ̀yin èèyàn wa tẹ́ wà comment section. We have over 1,400 here. Ẹ jọ̀ọ́. Alákọ̀ọ́kọ́ gbogbo àná láàrin ó sọ pé kò sí tipátipá nú ẹ̀sìn. Àyà kejì sọ pé ẹ lọ máa bá àwọn tí ò bá ti gbàgbọ́ nínú Allah ẹ lọ máa bá wọn jà. Tó bá jẹ́ pé ó takora wọn ẹ sọ pé yes lẹ máa tẹ̀. Tó bá jẹ́ pé kò takora wọn ẹ kàn sọ pé no. Ẹni tí yóò mọ tẹ̀fsìrì tó Ẹjọ́ wọ́n ẹ má sọ ní wọrí yẹ́sì. bàbá yìí ẹjọ́ ẹ kàn mute yes no la fẹ́ gbọ́ so kí mo kàn fẹ́ kẹ́ máa mo fẹ́ kẹ́ máa mi ìmọ̀ bóyá tẹ̀fsìrì bí Allah tún reveal tẹ̀fsìrì lọ àwọn mùsùlùmí yìí gan alright àwọn èèyàn wa yes ni wọ́n sọ torí pé àwọn èèyàn tó ní sẹ́ǹsì mọ̀ nǹkan tá à ń ṣe ń bí but ẹni sọ pé kò takora wọn ẹ jẹ́ kí n tún gbé àyà mi wá ẹ má wọrí. Àwọn èèyàn yín ló wà ń bí. Mo ti gbọ́ ó yá ẹ tún bá wa ka ilé tó bá bẹ́ẹ̀ náà wà ń bí ẹ bá wa ka ilé ìsà ẹ ṣe àbí Ọbáṣọlá ẹ bá wa ka. wà abudullah sin Allah wàlá tushriku bihi shay'an má jẹ́ kí n rí ọkọ mú nǹkan kan pẹ̀lú Allah wabil walidaini ihsana ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì wabizul qurba àwọn alásùnmọ́ rẹ waliyatama ọmọ òrukàn walmasakin àti gbábọ́wà wàjáàrí filikurba àwọn alásùnmọ́ rẹ yẹn náà wàlìjáàrí junub àwọn tó jìnnà sí ọ náà o lè ṣe dáadáa sí wọn wàsọ ibùbìlì jambi àwọn tẹjọ ń gbé náà wàbùnú sẹbíl àwọn ọmọ aláìní yun àwọn ọmọ aláìní náà rẹ pé àwọn ọmọ orí ìrìn wà mọ́ mọ́làkátì ẹ̀ ìmánukún ẹrú náà tó bá ní inna la yuhibbu man kana mukhtar fahuran. Sincerely religion na cancer bẹ́ẹ̀ ni gbogbo alágbó lẹ́yìn sin àyà yìí sọ pé ẹ̀sìn Allah kẹ́ẹ̀dẹ̀ ṣe dáadáa sí àwọn òbí yín àwọn aráalé yín àwọn everybody oníkà ṣe dáadáa sí wọn ṣe ẹ rí nǹkan tó asán bí Mr. Baraka ká tó gbé mi wá. Bẹ́ẹ̀ni. Alright, ẹ ṣe ẹ kí n gbé mi wá. Okay. So aláàkọ́ta àkàlẹ̀ kan yẹn ó ní ká ṣe dáadáa sáwọn òbí wa ká ṣe dáadáa sálábàgbé wa everybody ká ṣe dáadáa sí wọn. Ọbáṣọlá ẹ bá wa ka ilé yìí náà kí ló sọ. ok alukurani ní la tajidu qawman yu'minuna billahi o ò ní rí ẹnìkan tó nígbàgbọ́ sí Allah wabil yawmil akhir tó dẹ̀ nígbàgbọ́ sí ọjọ́ kan yuwaduna man adallaha wa rasulahu
yawaduna wọ́n máa fẹ́ràn man adala ìyẹn ni wípé adula Allah tí Allah bá ṣe wa rasulahu àtòjíṣẹ́ rẹ̀ wàláwó kánú àbá àwọn lápẹ̀jú ẹni sinna ni pé àwọn tí wọ́n nígbàgbọ́ sí Allah wọn ní fẹ́ràn ẹni tí kò bá ti tẹ̀lé òfin tá ẹni tí ò bá ti tẹ̀lé òfin tá Allah bá ṣe wa rasulahu òfin tí Muhammad náà bá ṣe ẹni tó bá ti jẹ́ sí pé ẹ ó fẹ́ràn ó jẹ́ mùsùlùmí lápẹ̀júwe kò ní tẹ̀lé ẹni tí kò bá ti tẹ̀lé òfin Allah wàláwó kánú àbá àwọn kódà kó jẹ́ bàbá wọn ni yẹn ni pé kódà kó jẹ́ bàbá wọn ni ó bá jẹ́ sí pé ó ń tako òfin Allah ó ń kọjá òfin Allah yẹn wọn ò ní bá bàbá wọn yẹn ṣe wàb náà kódà kó jẹ́ pé ọmọ wọn ni wọ́n gbọ́dọ̀ pa ọmọ yẹn tì wọ́n gbọ́dọ̀ jìnnà sí bàbá yẹn wọ́n gbọ́dọ̀ jìnnà sí òbí yẹn tó bá jẹ́ sí pé kò bá òfin kò tẹ̀lé òfin tí Allah bá ṣe wàyíwánu kódà kó jẹ́ ọmọ ìyá wọn wàṣíràtún kódà kó jí àwọn alábàáṣepapọ̀ wọn ó láìka àwọn tá a dárúkọ yìí kàtàbà fi kulubihim bil iman àwọn yẹn lọ́kàn wọn le ẹ̀mí wọn le àti fi ìgbàgbọ́ sínú ẹ̀mí wọn wáyádàwọn bí rúhù mínú wáyú dé ilé jàdínà tẹ̀jírí mi tàti àlànà àrùn so bí ta fẹ́ lò bẹ́ẹ̀ náà níyàbí. alright ẹ ṣé gan Mr. Baraka aya alákọ̀ọ́kọ́ ó ní ká ṣe dáadáa sí àwọn òbí wa àti àwọn alábàágbé wa àwọn èèyàn aya ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn òbí yín kò bá jẹ́ òbí yín kò bá jẹ́ bàbá yín kò bá jẹ́ ọmọ yín tí ó bá ti gbàgbọ́ nínú Islam ẹ má ṣe dáadáa sí ó takora wọn àbí kò takora wọn. exception lásán ló ń sọ. ó takora wọn àbí kò takora wọn ìkíní sọ pé ká ṣe dáadáa sáwọn òbí wa ìkejì ní ká má ṣe dáadáa sí kò takora wọn ó ń sọ ìgbà tẹ̀ ní ṣe dáadáa sí wọn. ok nǹkan tẹ̀ ń sọ ní pé nǹkan tẹ̀ ń ṣàlàyé fún wa ní pé alákọ̀ọ́kọ́ yẹn ó sọ wípé ká ṣe dáadáa sáwọn òbí wa tó bá jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì wá sọ pé ká má ṣe dáadáa sáwọn òbí wa o tí wọn ò bá kì í kò sọ pé kẹ́ má ṣe dáadáa sí wọn o ó ní kẹ́ má wà lóyà sí kí ni wọn. ìtumọ̀ lóyà. lóyà means pé ẹ máa fọkàn tán wọn tán. torí mi ò mọ ìyàtọ̀ Yorùbá lájọ sọ yìí ìyàtọ̀ ń bẹ láàrin ìfọkàntán àti ìṣe dáadáa. Ọbáṣọlá bóyá kẹtù kàn ka nǹkan tí Allah sọ ń bẹ yẹn mi ì mọ reason táwọn mùsùlùmí yìí. ẹ nídàá ti ṣẹ̀ka. alukurani ní látẹ̀júrù kọ́ farabalẹ̀ látẹ̀júrù kọ́ mọ́ ò ní farabalẹ̀ báyìí látẹ̀júrù kọ́ mọ́ ò ní rí mùsùlùmí kan yu'minuna billahi tó nígbàgbọ́ nínú Allah wa bil yawmil akhir tó dẹ̀ tún gba ọjọ́ kan gbọ́ yawaduna man adala yóò wá fẹ́ràn ẹni tó ń tẹ̀lé ẹni tó ń kọjá làálà ìyẹn ni wípé farabalẹ̀ ó ń kọjá là ìyẹn ni wípé Allah ṣòfin ò gbọ́dọ̀ ṣe kò sọ wípé ó lóyà sí o ara kò sọ ilé òsínú kó lóyà ó fẹ́ràn ó gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ rárá nìyẹn. ọ̀rọ̀ ẹ ṣe Ọbáṣọlá mo ń bọ̀ ìfàmọ́ geography ẹ fẹ́ sọ̀rọ̀ kan ìfàmọ́ geography. mo fẹ́ káwọn ó kà á kí àwọn ó tu fúnra wọn. ẹni ẹ nẹ́tíwọ̀kì ẹ̀ ò dáa kò jẹ́ rẹ́dì láti ṣẹ́gẹ̀ ẹ̀sìká kan mi ìfẹ́ ká waste time request ta ní sàlẹ̀ yẹn pọ̀ gan. so nẹ́tíwọ̀kì mi dáa impulse mi ni. all right so mo dẹ̀ ìdáhùn tá a dẹ̀ fẹ́ fún ibi tá a ṣe ń lọ sí ipò ṣe understand so nísìnyí àti mọ́ alákọ̀ọ́kọ́ wá contradictions ni alákọ̀ọ́kọ́ nìyí. wo tẹ̀sí. just calm down. mi calm down ẹ ti ń jọ́ọ̀jì. wáyé tá à ní george nígbà tí ìwọ tó fẹ́ sọ̀rọ̀ tó lọ ṣe research ti ń bẹ́nu ìwé rẹ̀ dáadáa. mo mọ tí mo sọ kí n tó sọ. o máa tó ń sọ tó bá máa tó ń sọ ní òní bọ́ọ̀tà gbangba kó wá sọ lọ́rọ̀ láwọn tí wọ́n ń tọwọ́ bọ̀ kúránì àmú mílíọ̀nsì farabalẹ̀ àmú mílíọ̀nsì jáde tí ò jọra wọn tó yẹ pé kíní yẹn kàn fèsì gbára wọn gbọ́nàgbọ́nà ni. ìdí tí mo ṣe fẹ́ torí mo ṣe fẹ́ kẹ́ ká sì mú verse jáde nínú Quran nǹkan tí Allah sọ tó dẹ̀ tako nǹkan tí science. baba kí àfa yìí àfa farabalẹ̀ lọ mú wá nínú àlùkùránì níbi tí àlùkùránì ti sọ fún wa pé kẹ́ tó lè gbọ́ àlùkùránì yé o inú tẹ̀fsíìrù lẹ́tì lọ gbọ́ yé àbẹ́lẹ́ yọ̀ ọmọ tí ń sọ bí báyìí ni. èmi tí mo máa bá gbé tẹ̀fsíìrì wá láti ka tẹ̀fsíìrì máa tún gbé tẹ̀fsíìrì wá fún un bọ̀ ẹ mọ̀ Ọbáṣọlá ẹ máa reserve verse yẹn ibi tí Allah ti sọ̀rọ̀ tó dẹ̀ tako science ibi táwọn aláàjì sọ pé ilẹ̀ gan ṣe wọ́n tẹ ó dàbí képẹ́t. wọ́n tẹ́lẹ̀ lọ pẹ̀lẹ́sẹ̀ ilẹ̀ dẹ̀ ráǹdì ni. tó jẹ́ physical. tí wọ́n sọ pé rogodo wọ́n sọ pé igun mẹ́rin. wọ́n bá sátọ̀ láàrídà kọ́ ọmọ tán pè ní bá sátọ̀ ni. ẹ kí n gbé tafsiri. ẹ láì bọ̀ má bọ̀ síbi tafsiri ń bí báyìí ná parabalẹ̀ yìí tí wọ́n sọ jáde lẹ́nu ni wípé kò sí ìtàkùn nínú ẹ̀sìn. Ọbáṣọlá ẹ má wọrí mo ti bá gbé tafsiri wa this is tafsir Jalalain tafsir Keshani tafsir Ibn Abbas tafsir Ibn Kathir mo ti gbé Jalalain wá ká má waste time ara wa tafsir Jalalain ó sọ wípé there is no compulsion in entry into religion kò sí ìjẹnipa kankan nínú ẹ̀sìn rectitude has become clear from error that is say through clear proofs
it has become manifest that faith is rectitude and disbelief is error. This was revealed concerning the Ansar of Medina. Ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀ nítorí Ansar tó ní Medina ló yẹ sọ̀kalẹ̀ wípé kò sí tipátipá ẹ má fi tipátipá mú èèyàn sínú ẹ̀sìn torí pé òdodo ti fi ara hàn sí irọ́, so ẹ má fi tipátipá mú. Wọ́n ní who tried to compel their sons to enter into Islam. Ìyẹn fẹ́ fi tipátipá mú àwọn ọmọ ẹ̀ sínú ẹ̀sìn Islam, ìyẹn Ansar yẹn. So whoever disbelieves in the false deity, namely Satan or idols, tagut, false deity, is used in a singular or plural sense, and believes in God, has laid hold of the most firm handle, the tight knot, unbreaking that cannot be severed. So ó fẹ́ fi tipátipá mú àwọn ọmọ ẹ̀ yẹn sínú ẹ̀sìn. Àwọn ọmọ yẹn dẹ̀ ń worship tagut, ìṣìgìdì kan tó ń jẹ́ tagut. Ló fà á tí Muhammadu fi ń sọ ẹni tó ń bá wí nìyẹn pé aláyé má fi tipátipá mú àwọn ọmọ ẹ̀ sínú ẹ̀sìn, fi wọ́n lẹ̀. Kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn torí pé òdodo ó ti yàtọ̀, ó farahàn kedere sí irọ́. Tafsir ni mo bá yín gbé wá yìí, ṣó yé yín àbí kò yé yín? Okay. Ṣó yé yín? baba Ọba ṣe ayáyé kí n bá wọn gbé tafsir. irú ọ̀rọ̀ yẹn náà nísìn wọ́n ti kọ gbogbo irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nísìn wọ́n ti kọ sójú sánmọ̀ tipẹ́tipẹ́ o. Sẹ́mà. so kí ni ẹ rò pé yẹn sọ Ọ̀yà báyẹn kọ́mù kejì wa àti tafsir rẹ̀. kí lẹ rò pé yẹn sọ báyẹn. No compulsion. No Okay, compulsion good. in Good. Tafsir kejì ni Tafsir Ibn Abbas, Tafsir Jalalain náà ló wà nísàlẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n kà láti Ibn Abbas. Ó ní fight against such of those who have been given the scripture, the Jews and the Christian. Ó ní ẹ lọ máa bá àwọn tá a ti fún níwèé tẹ́lẹ̀, àwọn Jew àti Christian, ẹ lọ máa gbógun tì wọ́n. As believe not in Allah nor the last day. Torí wípé àwọn Christian àti Jew wọn ò gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn, ẹ lọ máa bá wọn jà. Nor in the bliss of paradise. Wọn ò gbàgbọ́ wípé àwọn máa gba 72 virgin ní àlùjànnà, ẹ lọ máa bá wọn jà. And forbid not in the Torah that which Allah has forbidden by his messenger. Wọn ò ṣe léèwọ̀ ohun tí Muhammadu àti Allah tí wọ́n ti ṣe léèwọ̀. And follow not the religion of truth. Wọn ò ṣe ẹ̀sìn Islam torí pé wọn ò ṣe ẹ̀sìn Islam, ẹ lọ máa bá wọn jà. And do not submit themselves to Allah through confession of Allah's divine oneness. Wọn jupájú sẹ́lẹ̀ fún Allah, kan gbà fún Allah nìkan ṣoṣo, ẹ lọ máa bá wọn jà. Until they pay the tribute readily standing. Títí dìgbà tó máa fi jẹni yẹpẹrẹ tó máa san owó orí from hand to hand, láti ọwọ́ sọ́wọ́ wọ́n máa san owó orí. Ẹ gbọ́ eléyìí náà, ó yé yín àbí kò yé yín? clear. Ó yé. Ó takora wọn àbí kò takora wọn? Kò takora wọn. Pẹ̀lú àlàyé. Ẹni yìí mo rò bí èèyàn tí ọpọlọ ẹ̀ pé ní wèrè ló ṣe Islam. ok wọ́n ti bọ́lẹ̀ láti já Omi wọn mo bọ́lẹ̀. darí ẹ̀mọ́ kábà. ok ẹ sà Ló ṣe Islam. fún àwọn èèyàn wa tí wọ́n ń wò wá nílé àwọn kan wà tí níbi tẹ̀fsíìrì alákọ̀ọ́kọ́ yẹn tí wọ́n ń pè ní àwọn ansọ́ọ̀rù. Àwọn ansọ́ọ̀rù yẹn ni àwọn ará Mọ̀dínà tí Muhammadu bá ní Mọ̀dínà. Ó ń túmọ̀ sí pé fáàsì alákọ̀ọ́kọ́ yẹn fáàsì ìgbà tí Muhammadu kọ́kọ́ dé Mọ̀dínà nìyẹn. So tí àwọn tí wọ́n wá láti Mẹ́kà tí wọ́n migrate láti Mẹ́kà wá sí Mẹ̀dínà à ń pè wọ́n ní àwọn Muhajirin, àwọn tí wọ́n ṣe hijira. So àwọn tí wọ́n bá ní Mẹ́kà à ń pè àwọn yẹn ní ansọ́ọ̀rù, àwọn tí wọ́n gbà wọ́n lálejò. Lọ́la pé Muhammadu ṣẹ̀ṣẹ̀ dé, so àyà yẹn ti sọ̀kalẹ̀ ní time tí àwọn kan gba Islam tí Islam yẹn ò tí ì pọ̀ nílùú Mọ̀dínà. Mọ̀ nígbà tó di pẹ́sẹ̀ Muhammadu tó rin ilẹ̀ tán, so ni àwọn àyà yẹn má gbà fún wọn, wàhálà dé, ìgbà yẹn ni wàhálà dé, lórí burúkú dé bá ní ó jẹ́ pé n tó ń rí ó ti kọjá òye èèyàn kankan. A jẹ́ pé n tó dáa ni ó ń ṣe iṣẹ́ wọn asákò Mọ́kà, so wọ́n á máa fi kú wa kiri. But anyway, ṣé alẹ́ ẹlòmíì lókè? Ẹ jọ Mr. Kenny Music ṣe wà ń bẹ̀ wọ́n ṣe mùsùlùmí, a lè fẹ́ kí wọ́n slow wa down. Ṣé mùsùlùmí yín? Saraf ní mùsùlùmí o, mi dẹ̀ kí ṣe Christian, ọmọ Yorùbá òdodo lónìí. Mọ̀ríkì mùsùlùmí lẹ́yìn àbí? Hello, ẹ kálẹ́. Ẹ káalẹ́ Mọ̀ríkì, mùsùlùmí ni yín àbí? Mọ̀ríkì, ẹ tan mic náà. Ṣé wà ń bẹ̀? Mọ̀ríkì, Ẹ kálẹ́ sà. ẹ káalẹ́ mùsùlùmí ni yín? Hello. Mùsùlùmí ni yín? Hello sà, ẹ kálẹ́. Ẹ káalẹ́, mo ń gbọ́ yín, ṣé mùsùlùmí ni yín?
network wọn wà okay. Kí ni Mr. Raf TV? Okay, Mr. Raft TV. Mr. Raft TV. Raft TV, April 10. Ṣé wà ń bẹ̀? Ẹ̀yin wa ṣe rí pé ẹ̀sìn yẹn, ṣe rí pé ẹ̀sìn Islam yẹn pé cancer ni. Jẹjẹrẹ ni ó ti jẹ brain àwọn èèyàn. Ẹni yẹn bó ṣe wà yẹn, mi ó lè jẹ́ Fúlàní ni ọ̀bọ̀ tó bá yẹ pé Yorùbá báyìí, bọ́n tí ó máa tọ́ fi láwọn Fúlàní fi máa sọ ọrùn ẹ̀ kalẹ̀. Kò ní kúrò ní Islam yẹn. Irú àwọn yẹn ló máa bógun lọ. Àwọn tá a bá máa gbàlà. Because tíyàn bá ń dúró lóòótọ́, ṣe rí àwọn kan wọ́n love chains wọn. Ó ṣe wà nù ẹrú yẹn wọ́n nífẹ̀ẹ́. So tíyàn bá ń sọ wípé kúrò nù kíní yìí, èèyàn máa delay ara ẹ̀ fún ara ẹ̀, ṣe understand? So mo máa understand reason tí àwọn ìfimá sọ pé ẹ drop wọn lọ́wọ́ kan ká lè move forward, ṣe understand? Lóòótọ́ tíyàn bá ti rí pé ilé ìwé àbí ilé love chain ẹ̀ inú ẹrú yẹn ló fẹ́ kú sí, èèyàn máa tètè fílẹ̀ síbẹ̀, èèyàn move sí next person so that kò ní delay wa. Àwọn tá a fẹ́ kó kúrò nù ẹrú àkó wọn kúrò, àwọn tó máa bógun lọ wọ́n máa wà nù ẹrú yẹn, bó ṣe rí nìyẹn. So bó ṣe rí nìyẹn, a lè save everybody, we cannot save everyone. Àwọn kan àyànmọ́ wọn látọ̀run ní pé wọ́n wá sílé ayé wọ́n wá ṣerú, wọ́n dẹ̀ máa ṣerú kú ni. Àwọn Fúlàní yẹn ti pọ̀ nílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ fẹ́ pa gbogbo wa ni, wọ́n fẹ́ gbalẹ̀ wa ni, wọ́n wá ṣe nǹkan méjì. So ìwọ tó bá wá jẹ́ ọmọ Yorùbá tá à ń sọ fún pé kó padà lọ sílé kó lọ máa ṣe nǹkan tó ń ṣe nílé, torí pa nífẹ̀ẹ́ ni tó bá dẹ̀ nífẹ̀ẹ́ ara ẹ̀ wá padà lọlé. Torí tó bá ń padà ṣe Islam yẹn wá padà pa ẹ́ kò sí. Torí nǹkan tí Allah ìdá kan pa ẹ́ tàbí kó para ẹ̀, nǹkan tí Allah ti sọ fún wọn ní pé kán máa pààyàn fóun Allah tàbí kí wọ́n para wọn, ó dẹ̀ lè pa àwọn náà fún Allah. So it is either kí wọ́n pa ẹ́ tàbí kó pààyàn, ìkànnì méjèèjì. La fi ń tọ́ láti sọ pé ẹ̀sìn Islam yìí irọ́ ni, cult ni, ẹgbẹ́ òkùnkùn ni. Tẹ́yin gan bá wo àwọn òfin Allah tó ń pè ní Sharia, ẹ̀yin gan máa mọ̀ pé a sane person kò lè ṣòfin bẹ́ẹ̀, because kan tó ṣòfin tẹ́ bá wo ẹ rí pé a ní Nàìjíríà a ní ilé ìgbìmọ̀ aṣòfin. Àwọn èèyàn máa jókòó pọ̀, wọ́n á wò pé okay ẹ ṣe jẹ́ ká ṣe báyìí, ẹ ká ṣe báyìí, wọ́n á jọ sọ ẹ ká ṣe báyìí, wọ́n á jọ gbé yẹ̀wò nǹkan tẹ́ ẹ sọ yìí òun ló da, eléyìí ò da, bọ́ kí n ṣe bí tàlà. Muhammadu kan dé lọ́sàn kan orúkan, ẹni bá jalè ẹ gé ọwọ́ ẹ̀, ẹni tó bá bú Muhammadu ẹ pa, ẹni tó bá fi Islam lẹ̀ ẹ pa, ẹni tó bá ṣàgbèrè ẹ rì mọ́lẹ̀ ẹ lẹ̀ lóko pa, tó bá obìnrin tó bá fipá bá sùn kó lọ wẹ́lẹ́rìí mẹ́rin wá. Èèyàn tó fẹ́ fipá báyàn sùn ṣó máa gbé lọ sí gbàgede lọ fipá bá sùn ni, ṣebí kọ̀rọ̀ ló máa ti bá sùn. So a fẹ́ jẹ́ kẹ́ ẹ rí kẹ́ ẹ lè lo sẹ́ǹsì pé this cult tí wọ́n pè ní ẹ̀sìn Islam yìí irọ́ ni, wọ́n kàn fẹ́ wá fi ba àwùjọ wa jẹ́ ni. So láfi sọ pé ẹ̀sìn yẹn wọ́n kàn wá fi scam wa ni. Ògidì ọmọ ọkọ ẹ ò lè bánú ẹ̀sìn yẹn sìn tó jẹ́ pé ó wà fún àwọn ọmọ àlè, àwọn Fúlàní, àwọn ẹrú. Allah tán gbé wá èrè lásán ni. Nǹkan tí wọ́n ń ṣe ńlé yín ó lágbára ju èrè Allah lọ. No matter how hard tẹ́ pé Allah ò lè gbọ́. Wọ́n pe Allah ń Gaza now. Allah ò dá wọn lóhùn náà, ẹ lọ wo Gaza lé ní náà. Every day they don pe Allah, bí a ṣe ń sọ̀rọ̀ wọ́n pe Allah lọ́wọ́, Allah ò dá wọn lóhùn. Wọ́n pe Allah ní Sudan now, Allah ò dá wọn lóhùn now. Wọ́n pe Allah ní Afghanistan now, Allah ò dá wọn lóhùn now, ìlú wọn ti bàjẹ́ now. The same thing náà ni ìlú wa bẹ́ẹ̀ lọ ṣe fẹ́ kó rí, wọ́n fẹ́ báyé wa jẹ́, wọ́n fẹ́ pa wá. Ẹ wo ilẹ̀ Haúsá níbi tí Islam tó pọ̀ sí, wọ́n pe Allah ń bẹ náà, Allah ò dá wọn lóhùn náà, ayé wọn ti bàjẹ́ náà. Wọ́n ń tọrọ jẹ ní náà. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe Islam, ó máa sọ yín di ẹni àánú ni. So kíní yẹn tá a bá ń try láti explain fẹ́ lómi ìgbà mi tó bá yẹ pé ọmọ Yorùbá ni ó máa tètè yé. Ẹ wá sọ kíní kan lẹ́ẹ̀kan sọ pé ṣàbúrú wà nù kí ẹ kọ́ èdè fẹ́ lọ kọ́ èdè Lárúbáwá ò ní àǹfààní kankan tó fẹ́ ṣe, ó máa sọ yín di ọ̀lẹ, ó máa sọ yín di mẹ́bàrà àṣírí ààbò bá bí àná olè àtòlè ẹnà àtòlè. Àwọn àfáà yẹn olè lọ́njà náà, àwọn àfáà yẹn irọ́ ló ń pa fún everybody. Àfáà ti wá bí ilé ní tó bẹ wà ń bí àfáà yẹn kàn parọ́ ni, because ọ̀tọ̀ ní kó tó máa kàánú Arabic wọ́n máa twist ẹ̀ láti deceive yín. Irọ́ ni da many things mo lè mú jáde fún yín nínú Quran báyìí tẹ̀dẹ̀ máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ pé irọ́ ni kíní wọ́n jẹ́ kọ́ sínú Quran. Kẹ́yìn fún ẹ̀ráyìn máa fojú ìráyìn rí kòrókòró àì wípé irọ́ ni, but àwọn àfáà wọn ò ní sọ fún yín. So ẹ̀sìn yìí Muhammadu ló dálẹ̀. Ọ̀rọ̀ nínú Quran Allah ò sọ̀rọ̀, èrè ni Allah. Muhammadu sọ pé, Jubril sọ pé,
Allah sọ pé ní Quran. Kí n fún yín lápẹẹrẹ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. MS bàbá ló ń sọ̀rọ̀ náà. Kí n wá sọ fún yín pé wọ́n gbé ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yẹn wọ́n gbé wá láti ẹnu pé Dikudi mo ní kíní kan lọ́dọ̀ mi ń bí Bankuba lórúkọ kíní yẹn mo dẹ̀ ní Dikudi náà. Kí n wá sọ fún yín pé Bankuba yẹn òun ló rán Dikudi yẹn sí mi. Èmi wá ń sọ̀rọ̀ kán wá kọ́lẹ̀ kán wá sọ pé Bankuba sọ pé Bankuba sọ kán wá kọ́ sínú ìwé. Ṣé Bankuba ló ń sọ̀rọ̀ ni àbí MS bàbá? Bó ṣe rí nìyẹn. Nínú Quran Muhammadu sọ pé Jubril sọ pé Allah sọ pé Jubril lọ gbà wá lọ́dọ̀ Allah, Jubril wá mú fún Muhammad, kò sẹ́lẹ̀rì kò sẹ́yìn tó wà ń bẹ̀. Muhammad kàn sọ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ mi náà ṣe sọ fún yín pé Dikudi sọ pé Bankuba sọ pé kò sẹ́lẹ̀rì èmi nìkan mo wà ń bì. Táwọn èèyàn dẹ̀ believe nǹkan tí mo sọ, èmi nìkan mo wà ń bì náà. Mo dẹ̀ ń give message fún yín pé Bankuba sọ pé Dikudi gbà látọwọ́ Bankuba. Ṣé bẹ́ẹ̀ mi mò ń sọ̀rọ̀? Ẹ̀kọ́ ẹ̀ tán bá sọ pé ẹlẹ́rìí dà pé òótọ́ ni Bankuba àti Dikudi wọ́n jọ sọ̀rọ̀ kò sẹ́rì. Ẹ̀rí dà pé Jubril àti Allah wọ́n jọ sọ̀rọ̀ kò sẹ́lẹ̀rì. Ẹ̀rí dà pé Muhammadu orí Jubril kò sẹ́lẹ̀rì. So gbogbo kìíní yẹn irọ́ tí wọ́n kàn ń jọ torí pé ṣẹ́rí Quran template ni guidelines àti jagun-gbalẹ̀ tẹ́ bá fẹ́ gbalẹ̀ onílẹ̀. Tíbi kan bá wà nísìnyí tó yẹ pé ọ̀tọ̀ nìkan tó ń ṣe ń bẹ̀ tí mo dẹ̀ fẹ́ kó wọn lẹ́rù tí mo dẹ̀ fẹ́ gbalẹ̀ wọn. Tí bá ti gbé Quran lọ tí mo ti lọ fi Allah scam wọn àwọn èèyàn ti ní nǹkan tí wọ́n gbà Ọlọ́run olójú ẹni tó dá wọn máa kàn débẹ̀ máa kàn ní Allah ló dá yín wọ́n á ní àti mọ̀ nǹkan tó dá wà pátákó ẹsẹ̀ ẹṣin ló dá wà á ní Allah náà ní pátákó ẹsẹ̀ ẹṣin nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwa ti ní Ọlọ́run Olódùmarè tá a gbà pé òun ló dáyé ló dá gbogbo nǹkan wọ́n wá gbé Allah wà wọ́n sọ pé àwọn àfáà wa ń pè Allah yẹn ní Ọlọ́run Olódùmarè Allah yẹn dẹ̀ ní ère ní olúwa ilẹ̀ Kaaba ilé Mẹ́kà ní olúwa ilé Kaaba ní ilẹ̀ Mẹ́kà ló wà. Ẹ̀rí bá wọn tó lọ sí hajj wọ́n ti lọ sí ilé Allah wọ́n lọ bá Allah ní ilé ẹ̀ Kaaba ní ilé ẹ̀ òun ni shrine ẹ̀. Nílẹ̀ Yorùbá ibi gbogbo ni Ọlọ́run wà pẹ̀lú mi níbi tí mo wà ó wà níbi tẹ́ ẹ wà àmọ́ kò ń ṣe bí Allah Allah ò sí níbi tí mo wà torí tí n bá fẹ́ sin Allah mo máa ní láti kọrí sí ilé ẹ̀ Kaaba ní ilé ẹ̀. Kíní yìí ó simple bọ̀ bó ṣe wá hard fáwọn mùsùlùmí láti understand ìgbà míì mi ò lè fáńtọ̀ ọmọ ẹ̀ pé báwo ni kíní ṣe hard fáwọn mùsùlùmí láti understand wípé ère ilé Kaaba òun ni ẹ̀ ń bọ. Meanwhile ìwọ tí wọ́n ń bọ Ògún nílé ẹ̀ Ògún yẹn ní agbára ju Allah lọ. Béèyàn bá lọ búra èké nídìí Ògún máa mú ẹ ò lè búra èké lọ́dọ̀ Allah ò lè ṣe nǹkan kan òfegè ni irọ́ ni kò lágbára kò lè pẹ̀fọn ó lẹ́jú só lọ. Wọ́n kàn fẹ́ fi ẹ̀sìn yìí àti ìwé yìí wọ́n fẹ́ fi da àwùjọ wa rú and ó dẹ̀ máa dá as ọmọ Yorùbá kájọ gbé e yẹ̀wò. Àwọn bàbá wa tó gba ẹ̀sìn yìí lánàá wọn ò mọ nǹkan tó wà nínú Kùránì o. Wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim innal ladhi àwọn bàbá yẹn máa ṣe àmì Allah bismillahir rahmanir rahim ya asin wal qur'anil hakim ala siratal mustaqim a máa ṣe àmì kun fayakun àmì. Ìtàn dẹ̀ ló ń sọ fún wọn ibi tó ti máa ní kan pa wọ́n náà ó wà ń bẹ̀ àwọn bàbá yẹn tún máa ṣe àmì ẹ̀rí tẹ́ bá ti kúrò ń bí mo máa lọ pa yín ní àmì tẹ́ bá ti débẹ̀ yẹn wọ́n máa fi kéwú bára wọn sọ̀rọ̀ àfà Jamiu tó bá ti bọ́ síta ń bẹ̀ yẹn kó fi ọ̀bẹ kó fi gún ní igẹ̀ àní bàbá yẹn tún máa ṣe àmì bàbá yẹn ò mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n sọ pé wọ́n fẹ́ pa tó bá ti kúrò mẹ́ tó bá ti wọnú mọ́tò kó fún lọ́rùn mọ́nú mọ́tò àmì èdè Lárúbáwá náà jẹ́ fi ń sọ tó bá ti dẹnu mọ́tò àmì tó gbó kíní yìí ẹ̀tàn ní ẹṣẹ́ fúrú mi alówólé ẹ̀tàn ní nǹkan tẹ́ẹ̀kan ní láti ṣe ní pé ẹ̀kàn take time ẹ̀yẹn gbé Quran ẹ̀yẹn kàlédè Yorùbá ẹ lè ọkọ̀ wo pé ẹ̀tẹ̀ dúró àwọn tó ń ṣe tó máa ń ṣe wàlímọ̀ yẹn nǹkan tó máa ń kà yẹn jẹ́ kí n tiẹ̀ kàlédè Yorùbá ìyẹn kàlédè Yorùbá tẹ́ẹ̀ bá ní gbé àfáà ṣe fè tẹ́ẹ̀ bá ní gbé ṣépè tẹ́ẹ̀ bá kúrò ń bẹ̀ ẹ wo pé nígbà tí mo máa kí ṣubú yìí ní àárọ̀ yìí mo ka suratu fil mo dẹ̀ ka lórí ìdúró alákọ̀ọ́kọ́ mo ka suratu fil ìdúró ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ ka suratu ikhlas ẹ̀yẹn lọ ka suratu fil àti suratu ikhlas ní lédè Yorùbá kẹ́ ẹ kọ́ mọ̀ nǹkan tó wà ń bẹ̀ tí ẹ ò bá ní fa Quran yẹn jà tẹ́ ẹ bá ní dáná sun nígbà tẹ́ dúró Allah ẹyọ kan ni Allah kò lálábàáṣepọ̀ òun nìkan ni kẹ́ máa bọ òun nìkan ni kinní kan
tẹ̀dẹ̀ forí balẹ̀ meanwhile muhammadu ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ni àwọn èèyàn ló béèrè question lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fi suratu ikhlas yẹn ó fi dá wọn lóhùn ẹ̀yìn ń kà ẹ̀yìn fi ń ṣàdúrà irọ́ lásán ẹ tún lọ ka suratu fil kí ló wà ní suratu fil àmọ́ tó bá ń kà fún yín tàbí suratu kureshi bàbá kan àfáà kan jáde ó ní lọ́ba ka suratu kureshi 21 ó ní gbogbo nǹkan tẹ̀ ń wá ẹ máa rí kí ló wà ní suratu kureshi ẹ wá dúró ẹ wá ń jẹ́ ìkẹ́ láti ọ̀dọ̀ Allah fún ìdílé kùrẹ́ṣì láti wà papọ̀ nínú ààbò fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru ẹ̀yin ará kùrẹ́ṣì ẹ máa jọ́sìn fún Allah olúwa ṣẹ́yìn bára kùrẹ́ṣì sọ̀rọ̀ ni ṣẹ́yìn tọmọ kùrẹ́ṣì ni suratu fil ṣé o kò wòye sí bí olúwa rẹ̀ ṣe ìjọ elérin ni ó jẹ́ kó sọ ète wọn di òfo bí àti àánú ó sì rán àwọn ẹyẹ sí wọn àwọn ẹyẹ níkọ sí wọn wọ́n sì ń jú wọn ní òkúta amọ̀ tó ti gbaná sára wọ́n sì dàbí pòpòrò gbígbẹ tí ẹyẹ jẹ lájẹdà sílẹ̀ ẹjọ́ kí nǹkan tí mo kà ń kò nítumọ̀ náà. This is just ordinary, useless, meaningless stories. Meanwhile, event yẹn allow ẹyẹ kankan ò lọ ju kò bá anybody irọ́ ni. Ẹ̀yin dẹ̀ ń kà torí pé ẹ̀ ń ka kíní yẹn ní Arabic. Òun lẹ fi ń rí nǹkan tẹ́ ń ṣe as something meaningful. Tẹ́ ẹ bá wá lọ ka kíní yẹn lédè Yorùbá, ẹ wá wò pé ẹ máa káwọ́ lórí pé yéé wèrè ló ń àwọn tá a sọ pé wèrè ló ń ṣe Islam àpárọ̀ pé yéé wèrè làwọn tó ń ṣe kíní yìí o. Nítorí pé àwọn nǹkan tẹ́ ń kà yẹn wèrè nìkan ẹ máa dá ó lè máa rí bákan torí ẹ̀mí jẹ́ kẹ́ máa get ọ̀rọ̀ mi tó mi ò ń bú anybody nǹkan tẹ́ ń kà yẹn bẹ́ ṣe ń kà yẹn tẹ́ ẹ bá understand yẹ wèrè nìkan ló lè understand kìíní yẹn kó dẹ̀ kà a sensible person ló lè kà láíláí tẹ́ bá fẹ́ ṣe a ti ní 10 million tá gbélé ń bì a náà fẹ́ pé àwọn àfáà kan wá ṣàdúrà fún wa àfáà 3 péré 10 million naira la fẹ́ fún wọn odindi Quran la fẹ́ kọ́ sọ̀kalẹ̀ àmọ́ Quran yẹn èdè Yorùbá ló máa fi kà kọ́ ka Quran yẹn lédè Yorùbá wọn ò bí wọn dáa kò sí àfáà náà lágbàáyé nílẹ̀ Yorùbá wọn ò bí torí wọ́n mọ̀ pé táwọn bá kà lédè Yorùbá ṣe rí máa tú ẹ lọ wo àwọn Quran tá ti kà lédè Yorùbá ẹ lọ wo ṣé ètò máa ní tẹ́ bá ti mú ẹ pa wọ́n ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe mú àwọn ẹni tí ó gbàgbé má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò kò bá jẹ́ ìyá yín kò bá jẹ́ bàbá yín ṣé àwọn yẹn ni wọ́n máa kà fún lédè Yorùbá lẹ̀ ní béèrè ibi ẹ dúró Ọlọ́run tó dá wa ìfẹ́ ni ìfẹ́ òun ni Ọlọ́run Olódùmarè kò lè ever sọ wípé ká máa kórìíra ara wa láéláé Ọlọ́run ò lẹ́sìn ṣe rẹ́sìn ó dàbí cult kò ń ṣe pé ó dàbí cult ni a ti kàlẹ́ ní àwọn èèyàn rí pé wọn ò ní cult ni religion níbi ok àwọn kan ẹyẹ àwọn kan ayé bóyá Christianity yẹn a lè pè ní ẹyẹ Islam ká pè ní ayé àwọn ẹ̀sìn míì náà wà tó dàbí àlọ́rà bó ṣe rí nìyẹn o àwọn tó bá wá ti gbà fún ẹgbẹ́ òkùnkùn eléyìí ó máa kórìíra ẹgbẹ́ òkùnkùn kejì ẹ̀yin méjèèjì nífẹ̀ẹ́ ra yín wo ló yàtọ̀ gbé wáyìí Allah wá ń sọ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí o ẹ̀yin tẹ́ ẹ belong sínú ẹgbẹ́ ẹyẹ ẹ má ṣe nífẹ̀ẹ́ àwọn Júù yẹn àlọ́rà tàbí àwọn Christian àwọn ayé ẹ má ṣe bá wọn ṣe ẹ má nífẹ̀ẹ́ wọn àwọn nìkan máa bára wọn ṣe kọ́ọ̀tì nínú àwọn ẹyẹ àtẹyẹ ló ń bára wọn ṣe ayé àti ayé ló ń bára wọn ṣe àlọ́rà àtàlọ́rà ló ń bára wọn ṣe kọ́ọ̀tì ní ẹ̀yin lẹ torí bí ẹ ò ká kí n léde Yorùbá lẹ fi gẹ̀ẹ́tì ẹ làwa fi ń gbìyànjú pé torí wípé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ nǹkan tó ń ṣe nílẹ̀ Haúsá náà fẹ́ gbé wá àwọn Haúsá yẹn ti wọlé àwọn kan ní let them talk wọ́n máa sọ̀rọ̀ àwọn Haúsá yẹn ti wọlé so ẹ̀sìn yẹn wọ́n kàn wá fi dàárín wa rú ni ẹ wo bá ṣe ń take time wa láti open eyes yín pé ẹ wo kíní Ọlọ́run ò lè sọ̀rọ̀ yìí Ọlọ́run ò nílé Ọlọ́run ò lẹ́sìn gbogbo èdè lọ́lọ́run gbọ́ Allah èdè Lárúbáwá nìkan ló gbọ́ ibi tẹ́ tún máa mọ̀ pé eré lásán ni Allah olúwa ilé Kaaba èdè Lárúbáwá nìkan lè fi bọ́ because local deity ni local deity èdè ìlú wọn ló ń gbọ́ Ògún Ṣàngó Ọbàtálá local deities níwọ̀n èdè Yorùbá nìkan lè fi bọ́ wọn kí ọmọ Ìgbò wá kó fẹ́ bọ Ògún èdè Yorùbá ló máa sọ kí òyìnbó aláwọ̀ funfun wá kó fẹ́ bọ Ògún èdè Yorùbá ló máa sọ kí ọmọ China kó fẹ́ bọ Allah èdè Lárúbáwá ló máa sọ it's very simple very clear so Mr. Alowonle ẹ̀tàn Mike mo ti gbìyànjú láti dáhùn ìbéèrè yín ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ṣe understand kò sí báyìí ẹni máa gbọ́ ló máa gbọ́ so atẹ́gùn ló ń jùlọ ṣe ẹ ṣe kan sá mi ì tẹ béèrè kankan bọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ rí gbogbo àlàyé gbogbo nǹkan tẹ́ sọ ó yé mi àmọ́ ṣe rí bí tí mo kọ ọ̀rọ̀ yẹn kún tó yé mi sí ju bẹ́ẹ̀ ń ṣe ṣàlàyé ẹ̀ kò kí ń ṣe bẹ́ẹ̀ ń ṣe ṣàlàyé ẹ̀ ló yé mi sí o torí ẹjọ́ má bínú torí onímọ́tò ni mi
mo ti lóòdù tán mo fẹ́ travel báyìí kó mo wà mo lọ mo kàn time tí ó dẹ̀ kí n ti gbéra báyìí but tó bá tó bá dọ̀là àbí tẹ́ bá tí kò ní program àbí tó bá rí mi tẹ̀lé mi tó bá dọ̀là máa join program but mo kàn fẹ́ sọ̀rọ̀ kan ní pé MSS ṣẹ́ ń gbọ́ mi. mi ń ṣe mss o mi fẹ́ sọ̀rọ̀ kan náà mi ń ṣe mss o. mo mọ̀ pé àwọn tó máa bú mi máa bú mi. MS baba ẹ jọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo mọ̀ pé àwọn tó máa bú mi but nǹkan tó bá lọ́kàn tèmi máa ń try láti sọ program yìí mo ń fọkàn balọ̀ o àmọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ mo tún sọ lẹ́ẹ̀kan sí ọ̀tọ̀ níbi tèmi understand ọ̀rọ̀ yẹn sí. tẹ́ bá ti gbèrò débi tẹ́ a sì wá láìfà tó bá di lọ́la kẹ́ join wa. no mo fẹ́ yànnà lọ́rọ̀ kan ni. mo tẹ́ bá yànnà ọ̀rọ̀ tó máa gùn sí ni. ẹ lè wá ní mọ́tò kẹ́ máa listen. ọ̀rọ̀ méjì náà mo fẹ́ sọ ọ̀rọ̀ yín ò lọ́fà torí ariwo mọ́tò ni ọ̀rọ̀ yín ò lọ́fà màá máa listen sí ọ̀rọ̀ yín ò lọ́fà. ṣẹ́rí àwọn mo ti sọ lẹ́ẹ̀kan pé àwọn bàbá tó bí bàbá tèmi náà ti sọ fún wọn pé ọ̀nà lílé tán dẹ̀ tẹ̀lé nǹkan táwọn bá lọ́wọ́ làwọn ń ṣe àwọn sì yí àwọn ọmọ mọ́ bọ́sà ẹjọ́ sẹ́yìn ẹ máa gbèrò lọ mọ́ bọ́sà ẹjọ́ sẹ́yìn kò pọ̀ ọ̀rọ̀ tẹ́ ti sọ lẹ́ẹ̀kan lẹ́ fún rìpíìtì. mo bẹ̀yìn ẹjọ́ mo bẹ̀yìn. à ń gbọ́ yín. pọ́ǹtì tí mo bá fẹ́ fàyọ sí ni pé àwọn pírẹ́sidẹ̀ntì wa tó bá fẹ́ búra fún wọn ò mú ògùn wọn báíbù àti kùrán àná fi ń búra èmi ti wá dá májèmú pé ìjọ tó bá ti lè fi ògùn kan ti fi búra wọn báyìí. torí wọ́n mọ̀ pé irọ́ ní báíbù àti ibẹ̀ ló yẹ kẹ́ ti wá kọ́kọ́ bèrè ètò tó yẹ pé ìgbà tó bá àwọn bàbá yẹn náà ni wọ́n ti kọ́kọ́ ṣìlọ̀kùn náà. ẹ ní sùúrù ìkan táràlú fẹ́. orí àwọn ọ̀gá àwọn olórí wa ibẹ̀ ló yẹ kékeré yìí ti kọ́kọ́ wa kò kí ń ṣe páwọ́. ẹ má bínú bọ̀dá lóhun lé ṣẹ́rí ìkan tí aráàlú fẹ́ òun níjọba ń ṣe ṣé mọ̀ ń sìn nínú Nàìjíríà aráàlú ò fẹ́ ná wọ́n fẹ́ lọ sí àjì ni ní ọ̀nà ní Nàìjíríà aráàlú ò fẹ́ ọ̀nà mọ́sálásí ni wọ́n fẹ́ àti chọ́ọ̀chì ní sígọ́rítì ní Nàìjíríà aráàlú ò fẹ́ sígọ́rítì wọ́n fẹ́ gbàwẹ̀ Ramadan ni ẹ understand mi kò sí hospital ní Nàìjíríà aráàlú ò fẹ́ hospital náà wọ́n fẹ́ lọ sálùjọ́ náà ni so ìkan níjọba bá dẹ̀ fẹ́ àbí ìkan táwọn aráàlú fẹ́ òun níjọba máa ṣe ìjọba ti rí pé àwọn people yìí they don't want better life they want hajj they want mosque they want do Ramadan so ìjọba dem provide ẹ̀ fún wọn so ìkan tá fẹ́ níjọba ń ṣe fún wa tẹ́ bá ní wọ́n wà l'Aso Rock wọ́n fi Quran búra ìkan tá aráàlú fẹ́ ni kàn fi Quran búra kàn fi Bible búra ìkan tá fẹ́ náà ń ṣe fún wa ọjọ́ táwọn aráàlú bá ti fẹ́ iná a ti fẹ́ ọ̀nà ta ti fẹ́ security ta fẹ́ good health care ta fẹ́ iṣẹ́ ìjọba náà rẹ́dí láti sáfù wa ìjọba ò jẹ̀bi wa tabakọ̀ ń pariwo ìjọba ibi tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmí ìkọ́ ta fẹ́ níjọba ń ṣe fún wa so ẹ̀rí pa àsan tax ní Nàìjíríà ta ló ń san tax ẹ wo population wọn àfà ta ló ń san tax nínú wọn so ìjọba ò béèrè tax lọ́wọ́ wa náà torí wọ́n mọ̀ pé we are not ready so àwọn dẹ̀ ń wò wá káwọn ọmọ sáyé tí wọ́n lọ ẹ̀sìn làwa wáyé wá ṣe nílẹ̀ adúláwọ̀ so ká máa ṣẹ̀sìn lọ wọ́n dẹ̀ ń provide ẹ mọ̀ yẹn kò sí gómìnà ọ̀hún nílẹ̀ Yorùbá tí ò ní rán yẹn lọ Saudi lọ́dún yìí ẹ wá wo owó tí wọ́n fi rán yẹn lọ Saudi yẹn different states kan fi irú owó yẹn kan fi build the company kan kéèyàn báyà bíi 500 máa ṣiṣẹ́ nínú company yẹn nídìí ẹ̀ ájì la fẹ́ lọ náà èèyàn tí ò ní 100,000 lákàntì wọ́n dẹ̀ fi 10 million naira lọ Saudi wọ́n fi rán lọ Saudi Arabia ní dẹ̀ ń fẹ́ yín bí alágbàkó. Àkànbí ẹ má bínú jáde níbi kíní fúláàgì Nàìjíríà sójà wọ́n kọ Nasiru mo fẹ́ sọ̀rọ̀ méjì o. wọ́n kọ Nasiru mina láìsí ẹ̀dẹ̀ sọ pé kí wọ́n win ní bandit Nàìjíríà ẹnìkan win ní Boko Haram. Ọbaṣọlá wọ́n ti infiltrate wa nǹkan tá a fi need láti open eye àwọn tó jẹ́ àwọn ọmọ Yorùbá nìyẹn because if not wọ́n máa padà pa everybody wọ́n á dẹ̀ gbalẹ̀ ni ṣe understand àwọn people yẹn náà ló wà military ìdí nìyẹn tó jẹ́ pé táwọn bandits yẹn bá ń ṣọṣẹ́ níbì kan tó bá pe military wọn ní débẹ̀ military kan tó máa fún wọn backup ni so àwọn èèyàn gbọ́dọ̀ wake up it is either kí Yorùbá kúrò nínú Nàìjíríà because àwọn èèyàn sọ pé bàbá wọn ló ní Nàìjíríà wọ́n dẹ̀ fẹ́ gba Nàìjíríà wọ́n fẹ́ pa everybody àwa ò dẹ̀ kí ń ṣe ọmọ ojú àjẹ̀dẹ̀ àyàtọ̀
ṣẹ́gẹ́t everybody ló ní boundary wọn wọ́n dẹ̀ fẹ́ gbalẹ̀ wọ́n dẹ̀ ń claim pé Nàìjíríà àwọn làwọn ní so in as much as wọ́n claim Nàìjíríà it means the land belongs to them so ẹ̀sìn yẹn ẹ̀sìn tó fi ń jagun gbalẹ̀ ni so àwọn èèyàn wá gbọ́dọ̀ àwọn Fúlàní dẹ̀ ti pọ̀ láàrin wa nísìnyí tá a bá engage àwọn èèyàn ẹ máa rí tó bá jẹ́ Fúlàní ẹ ti mọ̀ ìṣọwọ́sọ̀rọ̀ ẹ máa mọ̀ kò ní lè reason because ọpọlọ wọn nǹkan ti agenda wọn yẹn ọgbọ́n náà fẹ́ ká tètè ṣe kíákíá káyé wọ́n rí pé nǹkan ti fẹ́ cast nǹkan ti fẹ́ bàjẹ́ náà ṣe ń sáré ẹ̀jẹ̀ káyé ti gbé ṣẹ̀ríà wá and as soon as wọ́n bá fi lè tẹ́wọ́ gba ṣẹ̀ríà a Christian o àtọmọ Yorùbá tí ò bá ṣe wọ́n máa pa everybody ni especially táwọn èèyàn bá lọ vote for wrong person tó bá vote for wrong person yóò kàn máa sọ pé kò sí nǹkan tó ń jẹ́ ọdún eégún kò sí nǹkan tó ń jẹ́ àfẹ́ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ stop ẹ gbólé òṣà yẹn no ẹ lọ stop ẹ lọ wo ọ máa cause a lot ọ máa bà nǹkan jẹ́ gan ẹ̀sìn yìí ti bà nǹkan jẹ́ already so ẹ̀sìn yẹn ẹ̀sìn àwọn agbésùnmọ̀mí ni so ẹni yẹn sọ pé Quran kò tako science òun la yẹ gbé ilé ìwà ó yẹ ká Ọbáṣọlá ó ti wà ń bẹ̀ Ọbáṣọlá wà ń bẹ̀. yà ó wá ní wàlàhàbdù ó wá ní sẹ́ rí ilẹ̀ wàlàhàbdà sẹ́ rí ilẹ̀ mọ̀dádì náà á wọ́n fọ́n lẹ̀ ká wọ́n fọ́n ká ó fẹ̀ lọ́ọ́ wà lè kí a fi yàrá wá sí àkàwà gbé àwọn òkè síbẹ̀ so now níta afẹ́fà yọ́nbẹ̀ nísìn náà ni wípé báwo ni ilẹ̀ tó ráǹdì everybody mọ̀ pé ilẹ̀ ráǹdì ni bọ̀ Al-Qur'ani lòun fún ilẹ̀ ká ìyẹn ni pé àtẹ kílẹ̀ pé bíi képẹ̀tì sẹ́ nǹkan tó sọ ń bì náà ni ó ní spread it out bíi képẹ̀tì a spread rẹ̀ so náà nísìn ó yẹ kí ó lè ṣàlàyé wípé ilẹ̀ tẹ́ ń wò yẹn ó rí rogodo ni o bó ṣe wá rí rogodo níbi tó bá yí lọ́dọ̀ tí yín ọ̀tọ̀ níbi tí ó yí sí ibòmí o even àyá Kùránì kan ń sọ wípé kí lorúkọ rẹ̀ again ó ní Jújà ó sọ ànábì kan tó rìn láti ṣẹ̀rìkì láti ibùyọ oòrùn ó dẹ̀ rìn dé ibùwọ̀ rẹ̀ so mò ń wáyà yẹn náà máa gbé jáde wá. kò tí ẹ̀yìn bá ń stress ara wa ilé ti fi hàn pé so ó tako science irọ́ lásán. and ayàtẹ kílẹ̀ kan náà tí wọ́n béèrè wọ́n ponú débi pé wọ́n máa béèrè tafsir ẹ̀yin lẹ́sọ wípé Kùránì ti sọ̀kalẹ̀ láti yọ ọdún yìí níbo wá ní Kùránì wà ní sánmà ayé wọ́n ní sánmà ayé ìsánmà alákọ̀ọ́kọ́ yìí ní Kùránì wà so wọ́n wá ń yọ léwé lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wá ń yọ wá fún ànábì tá bá ti yọ ẹyọ kan wá fún ànábì wọ́n sáré lọ kọ́lẹ̀ so nígbà tá ànábì náà fẹ́ báyàwó rẹ̀ sùn pé yóò báyàwó rẹ̀ sùn yẹn àyá Kùránì yẹn ó ti wà ní sánmà tẹ́lẹ̀ pé yóò gbàyàwó kí ló kọ rẹ̀ yóò gbàyàwó ọmọ ọ̀dọ̀ rẹ̀ àyá Kùránì yẹn ti wà ń sánmà tẹ́lẹ̀ pé yóò gbàyàwó ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé yóò sọ fún àwọn ìyàwó rẹ̀ wípé gbogbo yín ẹ máa dẹ̀ há bójú ẹ mọ́ àyá Kùránì yẹn náà ti wà lójú sánmà tẹ́lẹ̀ pé wọ́n máa dẹ̀ há bójú. ayé Islam ti bàjẹ́. irú àyá tán gbé jáde náà nísìn ó sọ wípé man yujina min zulumatil barri wal bahri sọ pé ta ni yóò là wá nínú òkùnkùn ilẹ̀ àti inú òkùnkùn odò ìyún ibùdó odò ńlá so tẹ̀díwó náà tàdọ́rù àwọn rawọ́ nírawọ́ rasẹ̀ áúfám pẹ̀lú ìbẹ̀rù lẹ́yìn àjẹ́ ìtàná tí ó bá là wá o min a sì nínú àwọn ìyà yìí àbí nínú àwọn ìbẹ̀rù yìí lánàkúnà náà ṣàkìrín àwọn máa bẹ nínú ẹni tí ó máa dúpẹ́ fún ọ so eléyìí náà ní sọ wà náà àwọn tàtàkọ sójú sánmà kalẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ìtàn àwọn kan lẹ̀ ní tẹ́lẹ̀ so náà nísìn so aláàyẹn nísìn kò níṣẹ́ kankan tó fẹ́ ṣe ju pé kó mọ nǹkan tán nìkan lọ bọ̀ kò ní sáyẹ́nsì kankan tó lè kọ́ Muhammad yẹn gan fúnra lára rẹ̀ bọ̀ ó lè rántí ìtàn onítàn. ẹ̀ta ló sọ̀rọ̀. so ìtàn ìlú tí èsì ìlú tiẹ̀ tí èsì pé ilẹ̀ Lárúbáwá yẹn ló ti ṣẹlẹ̀ o tó jẹ́ sí pé ilẹ̀ ìlú mi ni so bọ̀ láti lè kílèmù ẹ̀ wọ́n láǹfààní láti kó yẹn wá láti lè kílèmù ẹ̀ bọ̀ wọn láǹfààní láti lè mú nǹkan tí ó benefit yín wá bọ̀ wọ́n láǹfààní láti lè mú tó máa hámù yín wá nítorí ìfẹ́ inú tiẹ̀ it make sense now it make sense it go make sense ṣé ẹ máa bẹ́ẹ̀ tó yín lọ. but téèyàn bá wo app connection mi ò dáa téèyàn bá wo verse yìí dáadáa èèyàn á rí i pé ta ló ń sọ̀rọ̀ gan bí sọ pé ta ni ẹni tí ó ń gbà yín ta ni ó gbà yín là nínú òkùnkùn ilẹ̀ àti ibùdó yes ta ló ń sọ̀rọ̀ ṣé Allah náà ló ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ni àbí báwo
ìlọsáyà yìí gan òye yẹn gan. wọ́n sọ̀tàn kan bọ̀ ni wọ́n sọ̀tàn kan bọ̀ ni tàwọn kan ni. wàhálà ló sọ̀tàn báyìí fún Muhammed pé wọ́n sọ̀tàn bọ̀ ni. so tí wọ́n Èyí tí wọ́n sọ̀tàn bèbè- tí wọ́n sọ̀tàn lú kan bọ̀ ni wọ́n sọ̀tàn àwọn kan bọ̀ ni. so àwọn tán náà wọ́n ní wọ́n ti kọ́ sójú sánmọ̀ tẹ́lẹ̀ wọ́n ti kọ́ gbogbo tàn yẹn sínú ìwé lójú sánmọ̀ tẹ́lẹ̀ àwọn àìsàn mú wá fànàbì. ìtàn lú oní wọ́n ti kọ́ sójú sánmọ̀ wọ́n kọ ìtàn sójú sánmọ̀ tẹ́lẹ̀ ngbàtà nàbì tó wá dàgbà tó pé 60 years àbí 40 years náà ẹsẹ̀ wá mú wá bá a. wọn mú tàn wá bá ńgbà tó wà lọ́mọ 20 years wọn mú tàn wá bá ńgbà tó wà 10 years báwo ló ṣe lùgbésí ayé ẹ̀ láti gbà tán ti bí gan tí tó fi dìgbà yẹn tó fi di 40 years. Yeah, Mr. Clone picture ẹ káàbọ̀ kí lè fẹ́ bá a sọ. Mr. Clone picture ṣé wà ń bẹ̀ 1972 yìí gan kọ́ dúró látàárọ̀ síbẹ̀ yẹn. ẹ ti bẹ̀rẹ̀ lọ́rọ̀ mi. Wọ́n ti béèrè náà ẹ sọ̀rọ̀. mùsùlùmí ni wọ́n ẹ sọ̀rọ̀. mo ní pé mo fẹ́ fún nǹkan dáadáa tí ànábì ṣe 5 péré. ẹ fún wa. Mélòó lẹ fẹ́ dárúkọ? 5 náà ló dà kọ. Ó yá mo ti lọ mú báyìí rọ. ṣé ń gbọ́ báyìí. À ń gbọ́ yín o 1972. ànábì a ti mọ̀ pé olórí burúkú ni. number 1 ó jẹ́ pátá. 1. number 2 ó bòkù sùn. ṣé ń gbọ́ mi. number 3 ó dún kẹ́tẹ́kẹ́tẹ́. number 4 ó gbókò ọmọ èkìyẹ sẹ́nu. ànábì gangan ni Sátánì. you understand ọmọ èṣù lèmi èmi kì í ṣe ọmọ lárúbáwá. mo lẹ́rìí o ṣe eléyìí ìgbàgbọ́dọ̀ kátà ni mo wáṣọ lé èmi kọ́pì kọ́ṣọ̀ wọ̀ ni aṣọ ẹ̀ fún my disguise ni you understand. Gbogbo allegation tẹ fi kan mo lẹ́rìí baba Fatima gbogbo allegation tẹ fi kan baba Fatima ṣiṣẹ́ rí wa. ẹ̀rí wà baba Fatia baba ọ̀fọ̀ ikú ló máa paná bì ànábì olórí burúkú tó ó fẹ́ báyé jẹ́. àwọn tí wọ́n gọ̀ tí wọ́n wà sọ pé ìgbẹ̀yìn ẹnìkan kò ní í da ìgbẹ̀yìn ẹni tó jòjìṣẹ́ wọn kọ́ bó ló ṣe rí. àwọn olórí burúkú ẹ fi ẹ̀sìn ilẹ̀ ẹ lọ́n ṣe kọ́ṣọ̀ ní kọ́ṣọ̀ ṣé a máa nípa àwọn ọlọ́run tó àwa nílé dùmarè ẹ̀yìn pé àlá náà ṣe gidi àti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ṣì gidi ni wọ́n mọ̀ bọ nǹkan tó máa jẹ́ ni kò ní jẹ́ kó fi sílẹ̀ ẹnu get work wọn ò níṣẹ́ lọ́wọ́ ànábì nsìn ọmọ ọdún 6 ọmọ ọ̀fẹ́ ọmọ ọdún 9 ọmọ odò ọmọ yẹn pa ọmọ yóò bímọ ẹ pé lójú ànábì yẹn ó dẹ̀ dún ọmọ yẹn pa ẹ pé máa yẹn ya wèrè gan tó bá tún láyé wá ìmọ̀ afọ́gò Pepsi lórí ẹ̀ ìgò bá bíi 30 crate máa fọ́ lórí ànábì ọlọ́run ẹ wo bí ẹyẹ mo dùn ẹ jára yín o ẹ lọ ṣoògùn ẹ lọ ṣe gbogbo ẹ sára yóò gan ọmọ mi gan mi kan kò lè kéwù. mo nígbàgbọ́ pé tá ànábì bá padà wá nìsín ìtàwọn èèyàn kọ́kọ́ gbé jáde òun náà ní judgement Aisha yẹn àwọn èèyàn mọ̀ gbẹ̀san Aisha lára ànábì o. ó bùbọ̀ ọmọ yẹn jẹ́sẹ̀ ẹ bá bùbọ̀ bẹ́ẹ̀ bóyá ó fẹ́ bí omi kan ga sẹ́mùsẹ́mù ó tún lẹ́pọ̀ 50 inch tó kọ́ ànábì ànábì ò ní ṣe orí wọn àtàlà. káwọn kúrò bọ̀bọ̀ yẹn gbádùn gan o ó do arúgbó Kàdíjà ló fi kọ́kọ́ bẹ̀rẹ̀. nígbà tó tún wá rí pé Kàdíjà yìí nìsín arúgbó ni jẹ́ tó ń wọ́ ọmọ kékeré. wọ́n wọ́ ọmọ kékeré. òwòkun lá sí òbò ọmọ yẹn sẹ ẹ bọ́ ọmọ yẹn ànábì òun kò bímọ ayọ̀ bímọ ó dùn mí gan kò rọmọ bí ó ti bùbọ ẹ jẹ. ìyẹn balẹ̀ ọmọ ọlọ́mọ jẹ́ ní yóò rọmọ bí báwo ló ti fẹ́ rọmọ. justice for Aisha. àwọn muslim trial wọ́n ti ń yọ kíní kúrò lórí ChatGPT wọ́n ní this content àdìtì Aisha náà ti yọ kúrò yìí. wọ́n ti yọ kúrò. kọ́ yọ kúrò gan-an àwọn abẹ́nu photocopy lọ́wọ́. tó ti wà ńlẹ̀ tó ti kọ́nu síra ńkọ́ tó ti kọ́nu ìwé ńkọ́. àwọn dìdìrín àwọn lọ́gọ́jù àwítán wọ́n wá èṣù Sátánì ni èṣù tó dí títí gbogbo tó ṣe gbogbo ẹ̀ ọmọ èṣù lèmi o ànábì ò ní sọ yìí. ìgbà wo wá ní fi ń jíṣẹ́ pàtẹ́ yẹn ṣe náà sọ̀mù lálẹ́ ìyẹn máa báyàwó rẹ̀ sùn lẹ́ẹ̀mẹsàn yóò bá gbogbo àwọn ìyàwó ẹ̀mẹsẹ̀sán yóò bá gbogbo wọn sùn lálẹ́ kílẹ̀ tó mọ́. lẹ́ẹ̀mẹsàn. wọ́n tún wá béèrè pé kí ni màjíìkì tá a náà bì ṣe wọ́n ní màjíìkì tó ṣe ni pé máa ń báyàwó ẹ̀mẹsẹ̀sán sùn yóò rántí gbogbo wọn kílẹ̀ tó mọ́. bàbá mi láti sọ pé ẹ̀jẹ̀ ní sòrò Ọbáṣọlá ọmọọrùn kankan wá sí mi lọ́kàn ní ìsìnbáyìí sí nígbà tó wà ní Mẹ́kà 40 years ó lò bí abi 9 years àbí ọ̀kan so gbogbo nǹkan tó fi jagun ó fi bí 10 years jagun
yes ó fi ibi 10 years jagun. Ṣé nínú ogun yẹn náà ló ti ń gba wáàyí, nínú ogun yẹn náà ló ti ń tọ́jú ọmọ, nínú ogun yẹn náà ló ti ń ráyè marriage? Ṣé ojoojúmọ́ ló fi ń jagun ni tó fi jagun 86 láàrin 10 years? ẹ̀yà so gbogbo ohun tó fi ẹ mọ̀ pé láàrin gbogbo ohun tó lò yẹn ní ìsìn lẹ́sẹ̀ torí kò jagun ní Mọ́kà, so ó jagun ní Madina. Fati Mọ́kà ni wọ́n ṣe, so Fati Mọ́kà yẹn ní sájà fi sọ̀kalẹ̀, so Fati Mọ́kà tó dẹ̀ jẹ́ ìsájà yẹn náà rè ogun náà tún ni. Gbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pé à ń gbà lù à ń gbà gbà à ń gbà wo, gbogbo ohun tó fi jíṣẹ́ is 22 years. So láàrin ìgbà yẹn tí wọ́n fi bẹ̀rẹ̀ ìjíṣẹ́ yẹn a máa rí báyà bíi 6 to kíní kan years níbẹ̀, àbí 6 to 7 years tó fi náà fi bẹ̀rẹ̀ ogun. So kí wá sí pé ogun yẹn náà lójú ẹsẹ̀ náà ni wá, so yóò ti ní plan ogun tí wọ́n kọ́kọ́ gbà tí wọ́n kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ yẹn bí kí wọ́n lọ sádùúgbò kan bí kádìpẹ́ ọjà kan wọ́n báyìí kí wọ́n kó ogun lọ bẹ̀. Nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn àti lágbára, so bí i 20 ni wọ́n pàtàkì tó 20 yẹn ìyà máa ń jẹ wọ́n, so wọ́n yìí jẹjà, so ọjà máa ń jẹ wọ́n gbà yẹn. So nígbà tó yá ń tán wọ́n kọ́ sí náà ni pé kí wọ́n kọ́ lọ máa dáná ká máa gbàrà kún mi, so kan kọ́ lọ máa dáná ká máa gbàrà kún mi ká máa gbà dà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu. So tó bá gbà yẹn tán, so òyìn ni wọ́n fi máa wá láǹfààní àti máa lọ gbogbo ibi tí wọ́n fẹ́ lọ. So bó ṣe plan ní gbogbo kíní yẹn nìyẹn. So nínú rẹ̀ náà ti wá padà rí ẹni tí yóò máa rọ idà fún wọn, so nínú rẹ̀ náà ti rí ẹni tí yóò máa rọ idà fún wọn tó náà ti padà di mùsùlùmí tó rọ idà fún wọn. So nínú rẹ̀ náà láti rí ẹni tó yẹ pé tí wọ́n wá ní wàyí bá ti ṣẹlẹ̀ wọ́n kọ́ kalẹ̀, so ibẹ̀ ni bọ̀bọ̀ tí máa bá nábì kọ́ wàyí kalẹ̀ yẹn láti sọ pé ó fi Islam lẹ̀. So Abushari, so ó fi Islam lẹ̀, nígbà tó ń fi Islam lẹ̀ tí ó wá di pé wọ́n fẹ́ pa ló fi tipátipá wọ Islam yẹn padà. So ní máa bá nábì kọ́ wàyí kalẹ̀ tán bá lá nábì wàyí dé fà nábì, so oní ọkọ̀ kìíní yẹn kalẹ̀ tán bá ní wàyí dé fà nábì oní ọkọ̀ kìíní yẹn kalẹ̀. So ó wá notice wípé wàyí tá nábì máa ń sọ yẹn kì í ṣe pé yóò kàn jókòó náà ni, so tó ń bá wá sọ̀rọ̀ míì gbà míì Ànábì wà ní kò ń kọ kalẹ̀ ọ̀rọ̀ tó ń sọ yẹn òun máa kọ kalẹ̀, so tó ń bá tó wá kọ kalẹ̀ wọ́n á fi sọ pé kí ni máa ní yí wá ń pè ní wáàyí, so ọ̀rọ̀ tó ń rò láti inú rẹ̀ gangan ní ń pè ní wáàyí, ní ń pè ní pé wọ́n wá sọ fóun, so ló fi wá kúrò ní Mákà ńgbà yẹn ló fi wá lọ sí ló fi kúrò ní Mádínà ló fi lọ Mákà, ní fi wá ń ṣàlàyé fún wọn wípé ẹ dúró lérí òòṣà yín o, òòṣà yín tẹ̀ ń sìn yẹn dáa ju Islam tí wọ́n máa ń pè yín sí lọ o, ní tó ń pè ní wáàyí fún òun yẹn ọgbọ́n inú rẹ̀ ní o. So pàtàkì wá pè ní wá bilé rè pé kí ló dé tó sọ bẹ́ẹ̀ ló wá ṣàlàyé pé àìmọ̀ yí ọ̀rọ̀ tó yẹ kó máa sọ tánà ìbá ní ọ̀rọ̀ yìí ó yá kọ kalẹ̀ kọ sínú ìwé wọn ó dẹ̀ kọ kalẹ̀, ẹni tó ń bá ti wá kọ kalẹ̀ òun wà máa sọ pé ok pé wá yìí ti wá fóun náà nìyẹn, yẹn ni pé ṣé Jíbírìlù ti wá tó ti wá bóun náà sọ̀rọ̀ nìyẹn, ó lè fún wa pé ó dà pé wá yìí nìyẹn. So ẹ rí i pé Aisha náà bí Ànábì léèrè nígbà tá Ànábì sọ fún Aisha pé òun ti lọ sí sánmà méjèèje òun ti lọ gbàrún dé, Aisha wa ń bi léèrè pé ẹgbẹ́ mi mọ̀ lọ́mọ sùn lálẹ́ mọ́júmọ́ àmọ́jọ́ sùn lẹ́gbẹ̀ẹ́ ara wa mọ́ ni bó ló ti wá lọ sánmà tó dẹ̀ lọ tó dẹ̀ dé tí ń dẹ̀ mọ̀ pé ó ti ẹnìkan ti kú lẹ́gbẹ̀ẹ́ mi o ọ̀dẹ̀ ti lọ sánmọ̀ ọ̀dẹ̀ dé wá bá mi àdẹ̀jọ́ jí láàárọ̀ ọ̀dẹ̀ sọ pé lọ sánmọ̀ ọlọ gbàrún wá. So kí ni ẹ confuse Aisha irú wáyé o lélẹ̀. So bó ṣe lùgbésí ayé rẹ̀ nìyẹn, so bó ṣe lùgbésí ayé rẹ̀ nìyẹn. So ó kàn fi gbogbo àwọn kinní yẹn ó kàn fi tàn wọ́n lọ ó fi tàn wọ́n lọ ó fi tàn wọ́n lọ ó fi tàn wọ́n lọ, so bó ṣe rí nìyẹn. Mo rí fọ́mátì yẹn bí ìgbà pé fọ́mátì yẹn ò rí because o ti lò ní Mẹ́kà kò sí jà ẹjọ́ wà ní peaceful but gbogbo 13 years tó lò ní Mẹ́dínà ogun ní 80 ogun ló jà. Mo wá rò pé láàrin 18 months táìmù wo ló fi ráyè wọnú ilé ló fi ráyè wọ̀dọ̀ ìyàwó rẹ̀ tí wọ́n ka mọ́dọ̀ ẹrú, táìmù wo ló fi ráyè Aisha, táìmù wo ni ó fi sọ pé kán ra máa wọnú oúnjẹ òun, táìmù wo gan ló fi síìkì bí oṣù mẹ́fà. Ṣé nínú sickness yẹn náà ló ti ń gbà wáyé because lójú mi ó dàbí ìgbà pé wọ́n kọ́ stage kìíní yẹn gan ni mi rò pé Mohammed yẹn gan rí because limited time láàrin 13 years ṣé 1 years ló fi ń jagun ni tó fi jagun 83 débi ipò tó ráyè lọ jẹun ní kébà tó ń fi fún poison jẹ. So gbogbo kìíní yẹn is a little short of time as in kìíní packaging yẹn editing yẹn ò yé mi director tó kọ fíìmù yẹn. Láàrin 20 years lẹ́sẹ̀ láàrin 22 years ní gbogbo fíìmù yẹn kàn pé láàrin 22 years ẹ jẹ́ ká sáré padà yìí ó ti yé ẹ rí wípé náà nìsín òkú Ànábì yẹn gan wà gbé lọ sí ilé rẹ̀ Madina ni wọ́n gbé sí torí pé àwọn ará Mọ́kà gan mọ̀ pé irọ́ ló wà ń bẹ̀ gbogbo àtàwọn ti ní bísínẹ́sì. Bàbá bí wọ́n ní burial ground ẹ̀ wà Mẹ́kà bẹ́ẹ̀. Madina ló wà kò sí Mọ́kà.
Okay. So Madina lòkù rẹ̀ wà kò sí ní Mọ́kà. So n tó fà gbogbo ṣe hajj tí wọ́n máa ń ṣe wọ́n sọ̀kọ̀ àràfá ni wọ́n ṣe kíní kan ní Mọ́kà ní gbogbo rẹ̀ wà, omi sẹ́mísẹ́mì ní Mọ́kà ní gbogbo rẹ̀ wà, Sàfá ní Mọ́kà ní gbogbo ṣe hajj pátápátá tán fẹ́ ṣe yẹn torí pé Mọ́kà ni wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n máa gbé ìsìláàmù dé. Mọ́kà ni wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ pátá náà Mọ́kà náà wọ́n ti ń ṣe, wọn ò lọ síbi kankan. Madina tí wọ́n máa ń lọ ní kí ọlápá Madina ni wọ́n sin òkú ànábì sí. Wọ́n kàn lọ sí Madina láti lọ fojú rò òkú ànábì kan padà wálé kò jù bẹ́ẹ̀ náà lọ. So gbogbo tán lọ ń ṣe Mọ́kà wọn àṣà àti traditional wọn ìpìlẹ̀ wọn ò ní. So tí ìbá ṣe bẹ́ẹ̀ ni nígbà tó fẹ́ gbé ìsìlámù dé bọ̀ Mọ́kà yẹn ẹ̀yìn Káàbà yẹn ibi tí wọ́n ti ń bọ òrìṣà tẹ́lẹ̀ náà ló sì wà, wọn à gbé kúrò ńbẹ̀ kan gbé lọ bòmíì. Aṣọ bó ṣe wà yẹn náà ló wà, kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń ṣe nígbà yẹn náà lẹ́tún ṣe ń ṣe nísìn. So kí wá láǹfààní wípé ìsìlámù wá pa nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ó wá mú nǹkan tuntun wá, bọ̀ yín tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ yẹn nílẹ̀ Lárúbáwá yẹn náà ni ẹ̀ ń ṣe, bọ̀ tó bá délẹ̀ tí yín àràmù ní gbogbo nǹkan bẹ́ẹ̀, bọ̀ nílẹ̀ Lárúbáwá àláàlì ni ẹ lè ṣe. Ọ̀rọ̀ yẹn bọ́ pọlọmọ báwọn. Ẹ ti yín ilẹ̀ ìwọ ni, ilẹ̀ tí Allah ò fẹ́ ni, bọ̀ ẹ máa pawó nílẹ̀ tí yín yẹn ẹ wà máa kó lọ sílẹ̀ àláàlì yún ilẹ̀ Lárúbáwá ilẹ̀ tá Allah fẹ́ nìyẹn. Ṣùgbọ́n ilẹ̀ tí yín ilẹ̀ ìwọ ni kò dáa, bọ̀ ẹ ń pawó ń bẹ̀. Owó tẹ bá wá pa yẹn ẹ wà kó lọ sílẹ̀ tó mọ́. ilẹ̀ tiwa ni ò mọ́, ilẹ̀ òkùnkùn làwa wà. So sin àwa ọmọ Yorùbá ilẹ̀ tí ò mọ́ la wà, ilẹ̀ tiwa sì ló lọ́ràá jù. Ká máa sọ pé ilẹ̀ táwa wà ò mọ́ ni àbí báwo, lọ́sìn nìyẹn gan-an kò fọ́ ní rárá. So wọ́n tó sọ fún yín wípé tẹ́ bá béèrè pé Káàbà yẹn ń bo ló wà, wọ́n sọ fún yín pé Káàbà yẹn gangan ló wà láàrin méjì ayé, ìyẹn pé mídù ayé ló wà. And kò dẹ̀ rí bẹ́ẹ̀. So gbogbo táwọn afá lè wá ń ṣe ń bì ó náà ni pé láti máa promote Islam yẹn pẹ̀lú irọ́. So ó wà nínú ẹ̀sìn pé ẹ lè fi irọ́ promote ẹ̀sìn yẹn, ẹ lè fogun promote ẹ̀, ẹ dẹ̀ lè fi irọ́ kẹ́ fi promote ẹ̀, pé tí ò sí ń bẹ̀ kẹ́ tó pọ̀ wá ń bẹ̀. So bó ṣe rí nìyẹn. Kẹ́ ló takíyà tó kẹ́ parọ́ kẹ́ yí kẹ́ ní rárá kò rí bẹ́ẹ̀. So gbogbo nǹkan yẹn lẹ lè fi ṣe nínú àwọn nǹkan tó wà nínú Islam nìyẹn. Ní ìjọ wo ni náà mo lọ sí tí òkun gbà tí mo wà mùsùlùmí gbà yẹn mo wá kọ sígínà Allah kalẹ̀ sí tí òkun. Mo wá ní pé orúkọ yìí ní agbára gan o, kò yẹ kí omi òkun yẹn parẹ́. Nígbà tó omi òkun máa débẹ̀ tó wọ́ wéèrè dànù, tó wọ́ dànù, tó wọ́ lọ. Mo tútù mi kọ́ omi òkun yẹn tó ń wá tó ń wọ́ dànù. Sí nǹkan kan ní ìjà irọ́ ló wà ń bẹ́jọ. Bàbá ẹnìkan kí ni comment section pé kí ni ìyàtọ̀ nínú òkúta Olúmọ àti òkúta Hajara Aswad? Kò sí yàtọ̀ ń bẹ, ọlá kí wọ́n ń pààyàn là, ọlá pa ànábì dẹ̀ ti ànábì lọ pọ́n ńlá, so ànábì pọ́n ńlá lọ́jọ́ káwọn náà máa pọ́n ńlá, kò sí yàtọ̀. Òkúta Olúmọ yẹn ó sì ní benefit torí pé tẹ bá dé orí òkúta yẹn ní Abẹ́òkúta ń bì ẹ máa rí gbogbo Ẹ̀gbá àbí Abẹ́òkúta yẹn ẹ máa rí látòkè délẹ̀, ẹ máa rí gbogbo olú yẹn, àwa máa ń lọ bẹ̀ dáadáa. Òkúta Saudi ẹ kàn pọ́n ńlá ni kò síbi kankan tẹ fẹ́ rí, wọn ò lè yọ̀ǹda yín kẹ́ lọ gun orí Káàbà. So that mean òkúta tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀, òkúta Olúmọ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ti gba àwọn èèyàn láàrí nígbà tó ní lójú ogun tán lọ dúró bẹ̀ tí wọ́n dẹ̀ ń rí gbogbo àwọn ọ̀tá wọn tán dẹ̀ fi wín ni. Òkúta ti Hajara Aswad yìí kò sígbà táwọn èèyàn lọ síbẹ̀ tí wọn ò kú, láti oníyẹ àwọn tó kú. Kí ni ó jẹ́ kí Amẹ́ríkà dákọ̀ wọn? Ọlá pé ọ̀rẹ́ àṣepapọ̀ ti wà láàrin Saudi àti Amẹ́ríkà dáadáa ni wọn à jẹ́ kí wọ́n mention iye àwọn tán kú ní last year.
upper year lọ́hùn tí wọ́n ní misunderstanding wọ́n mention iye àwọn tó kú pé lè mọ̀ pé iye àwọn báyìí ló kú 300 and something àbí 500 and something ló kú ní upper year but last year yìí tí wọ́n lò tán ìwọ̀n mention wọn torí pàṣẹ papọ̀ ti wà láàrin Amẹ́ríkà àti Saudi. so kí wá láǹfààní ọ̀pọ̀ tó tẹ̀sọ́ pé kò sí ìtakò ní alukurani ó ti yẹ káńké yẹn mú yùn wá fún tí alukurani sọ fún wa wípé kìnnì kan wọ́n máa ń dá àlàó káànà àmìnà ẹni tó bá ti wọ Kaaba tó bá ti wọ Mọ́kà yìí ó ti dẹ́ni ìfọkànbalẹ̀ ẹni ìfọkànbalẹ̀ yẹn thousands of people ló tún kú síbẹ̀ so ó wá contradict ara wọn àbí kò contradict ara wọn so tá a bá sọ pé nǹkan ti fẹ́ ó ti dẹ́ni ìfàyàbalẹ̀ tó di jẹ́ pé Ọlọ́run wa ló sọ gbogbo tí yóò bá mọ tó jẹ mọ́ stress àbí gbogbo nǹkan tó lè kó ìpalára bá wọn ló yẹ kí gbogbo kìíní yẹn lọlẹ̀ bọ̀ kò rí bẹ́ẹ̀. rọ́bìṣì lẹ́sìn yẹn jàre.